election tá a ṣe ìjọba ààrẹ 2027 yìí tá a ṣe ààrẹ orílẹ̀-èdè ẹ̀jẹ̀ máa pọ̀ dùgbẹ̀dùgbẹ̀ kan so lókè tó bá máa já ipá wa ò lè ká kódà ipá ààrẹ ò lè ká. ẹ lọ kọ́lẹ̀ Olúwa nípa àlàyé fún yóò sì dá sí orílẹ̀-èdè Nàìjíríà àwọn ló máa padà wá bá wa yànnàná rẹ̀ tó máa mú lójú tó bá yá gbogbo wa pátá ká múra gidigidi 2027 election ṣé ẹ rí ọdún tá a wà yìí 2026 kó tó kọjá lọ ẹ dá gbàdúrà àwọn onítìátà ẹ múra ní 2026 kó tó parí akọni tó fẹ́ ṣubú kó má lọ ṣubú o ẹ gbàdúrà torí yóò fi àárẹ̀ ló ti máa bẹ̀rẹ̀ àárẹ̀ tó dẹ̀ máa bẹ̀rẹ̀ a máa mú ó kan àyà rẹ̀ ó sì máa le ṣùgbọ́n mò ń bẹ̀ yín tí àárẹ̀ yẹn kó tó dé ẹ sátọ pásítọ̀ ẹ sátọ wòlíì kódà ẹ gbalẹ̀ ìṣẹ̀ṣe lọ ní ìjọba ẹ̀yin tíátà mo á rọ̀ yín ẹ wá wòlíì tó gbóná ẹ wá àwọn àáfàá tó gbóná ẹ wá àwọn babaláwo tó gbóná ẹ kó wọn jọ kán gbàdúrà fún yín o. torí kọ́dún yìí kó tó parí ẹ múra o ọmọ tán bá bí ń July August September tó bá ti di ọjọ́ òbí ẹ má máa jẹ́ kí aṣọ dídùn kó wà lọ́rùn yín bẹ́ẹ̀ bá tiẹ̀ máa wọ aṣọ aláǹbá máa fi ń ṣe patí nǹkan kan tẹ́lẹ̀ fi ọjọ́ òbí yín ẹ má jẹ́ ó ní dídùn lára torí pé kí ni ọjọ́ tí a bí yín ìmálẹ̀ tàn lọ́jọ́ náà ọ̀pọ̀lọpọ̀ ló ti fi event kóra rẹ̀ sínú ìdè. Yorùbá Gidi TV. Ìwé mọ́ sọ pé ẹ̀mí ni Ọlọ́run àwọn tó ń sìn wọ́n ń sìn ní ẹ̀mí àti ní òtítọ́ bó bá wá rí bẹ́ẹ̀ Ọlọ́run ẹ̀mí máa ń fi ọ̀rọ̀ ẹ̀mí bọ́ àwọn ènìyàn ẹ̀mí ó sì máa ń fi ọ̀rọ̀ rẹ̀ yé wọn dáadáa. Ǹjẹ́ lónìí o ṣé ká tún farabalẹ̀ láti gbọ́rọ̀ ẹ̀mí àbí látòrí ìtẹ́ mímọ́ wá tó Ọlákúnlé Fásùgbà ló kọ mi ìkànnì Yorùbá Gidi TV ẹ̀ ń láǹfààní àti máa wò àti bàbá wò ó ní ọdún 2026 tá a wà yìí second quarter àti lóṣù mẹ́ta àkọ́kọ́ kọjá second quarter la wà yìí tí oṣù ọdún tí àwọn oṣù tí ń bẹ nínú ọdún 2026 tí ó fi já sí méjì tá a fi wọ ìlàjì ọdún ó wá yẹ ká fojú ẹ̀mí wòran ọ̀rọ̀ yìí láti wo kíni tó kàn nílẹ̀ wa ìdí nu tá a fi wà nílùú Oǹdó lónìí o ẹ káàbọ̀ sórí ìkànnì Yorùbá Gidi TV. ẹ ṣe atọ́kùn mo dẹ̀ fi àkókò yìí kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àgbáláyé lọ sí gbogbo tí ìkànnì yìí bá dé pé àlàáfíà Ọlọ́run kò ní fi wá sílẹ̀ bó tilẹ̀ wù bí orílẹ̀-èdè ayé tilẹ̀ rò kó le tó a ó jọ rí tiwa ṣe. Àmín. Lọ́dún 2025 nígbà tó kù dẹ̀dẹ̀ tí ọdún ọ̀hún rè já tán ńlá wa bá yín tá a sì jíròrò ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lẹ sọ àwọn nǹkan tí ẹ̀mí fi hàn yín wípé ní 2026 àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí ní káwọn èèyàn sá fún àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí ní káwọn èèyàn sán mọ́. Nínú tẹ́ ẹ wá sọ o ẹ ṣàlàyé pé káwọn eléré àwọn olórin àwọn tíátà kí wọ́n ṣọ́ra gidi kí wọ́n sì gbàdúrà nítorí pé òkú máa pọ̀ pé àwọn èèyàn máa kó àwọn ọ̀dọ́ náà sì máa lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí a ó fi wọnú kókù dẹ̀dẹ̀ tá a wọnú bí ọjọ́ mélòó kan bí ọjọ́ méjì mẹ́ta tá a wọnú 2026 ní irú àwọn tó fara pé ìmúṣẹ àsọtẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ àwọn olókìkí olórin àtúntíátà tó sì ti gbẹ̀mí mì ó ti tó mélòó kan léyìí tá a ṣẹ̀ṣẹ̀ wọnú ọdún yìí ó báyàn lọ́kàn jẹ́ kí Ọlọ́run kó tu mọ̀lẹ́bí wọn nínú àsìkò ní nǹkan Ọlọ́run ló máa àsìkò fún oníkálukú ìyẹn ló wá ní ká tún padà wá sọ́dọ̀ yín gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ wa ṣe ń béèrè lọ́wọ́ wa pé ìgbà wo láǹfààní wá sọ́dọ̀ bàbá àṣírí ìràwọ̀ kí ẹ tó ṣàlàyé àwọn nǹkan ọ̀tún fún wa tó bá ń dákọ̀ yín lẹ́kùnrin rẹ̀. ẹ ṣe olóòtú orúkọ tèmi ò yí padà wòlíì àti ajínrere Adésànwóyè tó gbóyún mà sí Éfátà bàbá àṣírí ìràwọ̀ ní Ondo State. ṣe rí gbogbo nǹkan láyé ìyọwọ́ Ọlọ́run ló wà bẹ́ẹ̀ gan fi yé wa pé ní West Odò pé gbogbo ọjọ́ ló burú ó ní ṣùgbọ́n àdúrà la ó fi ra ìgbà padà. Èmi a máa ṣe prógráàmù kan tó lágbára tó ló a máa fi fún mi ní ìṣípayá tó ní agbára ìṣípayá ẹ̀dẹ̀ lélẹ́yìí àwọn èèyàn máa ń sọ pé confam ni because èmi máa ń believe pé ntolúwa bá ti wí ohun Olúwa wọn ló ó fa igi Kédárì ya ohun Olúwa ní agbára tí Olúwa bá dẹ̀ ti wí ó wí jáde ni ntolúwa sọ fún mi ní ọdún tó kọjá ọdún yìí nǹkan tó máa ṣẹlẹ̀ yẹn náà la sọ jáde ṣùgbọ́n ní ntolúwa Olúwa ló sọ fún yín Olúwa ló sọ kì í ṣe èèyàn kì í ṣe èrò ọkàn mi gan. àbí kí ẹ̀kan wo sàkún pé no Ọlọ́run ò ṣe pìdí ó lè sọ pé òun fẹ́ wo sàkún Olúwa lè yí padà ṣùgbọ́n òun Olúwa ní
nígbà náà Olúwa dẹ̀ sọ pé ká gbàdúrà dáadáa ó tún wá tún tẹ̀ wá mọ́lẹ̀ ó tún sọ báyìí lákòókò yìí pé káwọn èèyàn ká túbọ̀ kún fún àdúrà lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ tún ti gbóhùn Olúwa mi pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo. Mo ti sọ ní ọjọ́ ìsinmi tó kọjá láti jẹ́ tàbí mo ti sọ lọ́jọ́ ìsinmi tó kọjá pé kọ́gbà mo sọ nítorí Oǹdó tí mo wà mo sọ fún wọn dẹ̀ ti bẹ̀rẹ̀ sí í ṣẹlẹ̀ pé tí Olúwa sọ fún mi pé gbogbo Oǹdó state pé ká kún fún àdúrà pàápàá tí gómìnà wa gan kó fún wa fún àdúrà torí pé ìjì ó jà wọn máa para wọn àwọn èèyàn ó máa wọlé para wọn. Ó ti ṣẹlẹ̀ nílùú Àkúrẹ́ báyìí ní agbègbè tó pọ̀ tó jẹ́ pé wọ́n ti ń para wọn tán ti ń ṣèwọ́de. Ẹnìkan wá pè mí ó ní bàbá bó o ní kíní ṣe máa dá dúró mo ní ntọ́lúwa ní ká ṣe sà láò padà lọ ṣe ó ní ayé àti ọ̀run yóò kọjá lọ títí nínú ọ̀rọ̀ Ọlọ́run kí lọ láì ṣe ohun Olúwa ó ti ṣe agbára ṣùgbọ́n àwọn ènìyàn máa ń sọ wípé bá tún nò kì í ṣe ọ̀rọ̀ téèyàn ẹ ṣàjẹ́ tó rò lọ́kàn àṣẹ Elédùmarè ni. Náà ntọ́lúwa sọ fún mi fún orílẹ̀-èdè ayé pátápátá kò yọ èèyàn sílẹ̀ ẹ jẹ́ gbàdúrà ní ìjọba ẹ̀yin tíátà mo á rọ̀ yín ẹ wá wòlíì tó gbóná ẹ wá àwọn àáfàá tó gbóná ẹ wá àwọn babaláwo tó gbóná ẹ kó wọn jọ kán gbàdúrà fún yín o torí kọ́dún yìí kó tó parí ẹ múra o àyàfi kẹ́ ẹ tilẹ̀kùn gbẹngbẹng torí ẹni tó máa mú mi inú àpáta kò ní wẹnu àké o. Àdúrà tí mo gbà ní wípé ẹ ò ní bọ́ sọ́wọ́ ayé ò dẹ̀ ní mú yín. Wọ́n ti ń dọdẹ àwọn ìràwọ̀ tó pọ̀ ṣe rí àwọn olórin tó ń kú yìí mo lè sọ wípé ignorance ló pa ọ̀pọ̀lọpọ̀ àìmọ̀kànmọ̀kàn. Nígbà tí gbogbo àwọn olórin mi ò lè dárúkọ èèyàn tí gbogbo wọn tí wọ́n ń ṣàárẹ̀ àríwòlì tó jáde pé sọ fún wọn wípé mo mọ tí solution sí ohun tó ń ṣe wọ́n ṣùgbọ́n bí wòlíì yẹn jẹ́ wòlíì tí ò làmìlaka tí ò jẹ́ nìkan tí ò lókìkí gbogbo àwọn olórin yẹn wọn ò ní gbọ́ràn wọn á wò ó pé ìwọ níbi tí àwọn bàbá wọn kan tó jù ẹ lọ sí ti wà wọn á fojú ọ̀ndarí tiẹ̀ bẹ́ẹ̀ odò tá a fojú di odò ó lè gbé èèyàn lọ nígbà náà eléyìí kú eléyìí lọ mo ní orílẹ̀-èdè Nàìjíríà ti ṣàárẹ̀ nítorí pé kí ni àwọn ọmọ ológo ni wọ́n ti ojú wa wọlẹ̀ káńdé tí ń lọ lójú àmì wa. Olúwadé ń sọ fún wa wípé bẹ́ẹ̀ ayé ń polówó ikú tantantan Èdùmàrè ń polówó ọ̀fẹ́ nígbàlà fúnra wa lájọ máa jọ yànnàná ìta afẹ́fẹ́ la máa mú èlé tó bá wù wá ń bẹ̀. Bẹ́ẹ̀ Yorùbá ní pé bá a gúnyán sínú ewé bá a ṣe bẹ̀ sínú ìpò ẹ̀pà ẹni màyó. Now 2026 yóò kò tí lọ o oṣù kẹrìnlá wà báyìí kò tí ì ré kọjá o ẹ̀jẹ̀ amúra o. Ìyanu máa ṣẹlẹ̀ tó jẹ́ wípé gbogbo ojú yóò rí a ó la àlùyọ nínú ọdún yìí ìgbéga wà ń bẹ̀ ọlá wà ń bẹ̀ ìbùkún wà ń bẹ̀ kódà oríire pàápàá kò gbẹ̀yìn níbẹ̀ ṣùgbọ́n bíbẹ̀ ó ní sórí in tó ń bọ̀ dùgbẹ̀dùgbẹ̀ tó ń sọ lókè yìí tó bá lọ jálẹ̀ kò ní ta bá ọmọ rẹ o kò ní ta bá ẹbí rẹ torí yóò mú ẹ̀mí lọ. Ṣé ẹ rí election ọdún yìí election tá a ṣe ìjọba ààrẹ 2027 yìí tá a ṣe ààrẹ orílẹ̀-èdè ẹ̀jẹ̀ máa pọ̀ o torí fúláàgì Nàìjíríà ẹ̀jẹ̀ pọ̀ nínú ẹ̀ tí Olúwa mú mi rí ẹ̀jẹ̀ torí tó o bá lẹ́bí sílùú yìí tètè múra máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ torí ẹ̀jẹ̀ máa fúláàgì Nàìjíríà ti ń kán ẹ̀jẹ̀ lẹ̀. Ó dà níbi tẹ́ ẹ déhùn mo ti láǹfààní àti ìṣalábàápàdé wòlíì tí wọ́n ṣàlàyé fún wa wípé 2027 kò ní sí tí ń jẹ́ dìbò nítorí pé Yorùbá nation àsìkò ní gan tí yóò ṣeé ṣe. 2027 ṣé bàbá Tinubu náà ló ṣì ń padà bọ̀? Kò sí 2027 tó jẹ́ pé tó fẹ́ gbọ́ nìyẹn kò sí 2027. Kò sí bò ní 2027. Kò sí 2027 Yorùbá máa wáyé. Wọ́n ní dìbò 2027. Mo ní Yorùbá nation máa wáyé. Bóyá tí ẹ̀mí Ọlọ́run gbé wá fẹ́yìn náà nù. Ìdìbò máa wà. Ìjà ló máa pọ̀ jù. Ìjà. A ní ìjà gbogbo ẹ̀ á dàrú a ò ní gbọ́ra wáyé torí á da bó o bá o pa bó o bá o bu lẹ́sẹ̀ torí ẹ̀jẹ̀ báyìí wà ní fúláàgì orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni ṣé ó lè yí padà? Bó o bá yí padà fi tí a bá kóra wájọ tá gbàdúrà. Ó lè yí padà. Ó lè yí padà májẹ̀mú yìí lè yí padà mo rọ̀ gbogbo àwa Kìrìsìtẹ́nì àgbáláyé mo yẹ gbogbo àwọn ẹ̀sìn kejì àgbáláyé mo yẹ gbogbo ẹ̀sìn kẹta àgbáláyé tá a bá parapọ̀ tá a bá ké pe Elédùà tá a ké pe Elédùmarè ká a pé ke ọ̀gá ògo orílẹ̀-èdè ṣe máa dáa wòlíì lè tún orílẹ̀-èdè ṣe àáfàá lè tún orílẹ̀-èdè ṣe bẹ́ẹ̀ sì ni àwọn ẹlẹ́sìn kejì ṣẹṣẹ wọ́n lè tún orílẹ̀-èdè ṣe
ó ń bẹ lọ́wọ́ wa o. tá a bá ní ṣọ̀kan. tá a bá ní ṣọ̀kan. ó dà. tá a bá discriminate, tá a yẹra wa sọ pé ìwọ ń ṣẹbọ, ìwọ ń ṣe nǹkan kan, ìwọ olórìṣà, tá a bá ti discriminate a máa padà borí ogun. Because bí Nàìjíríà ṣe ń lọ yìí, nítorí wàá ń sọ fún mi pé ṣé o mọ rí fúláàgì yìí tó bá jẹ́ pé ìjọṣegbé ní ti kúrò ní Nàìjíríà pẹ̀lú tí mo rí, tó bá jẹ́ pé ilé rí báyìí lẹ́rù tó bẹ́ẹ̀, tí ó bá jẹ́ pé ìjọṣegbé ń ti gbé àbó tún ní ó jẹ́ pé mo tún rí ìlú míì tó súnmọ́ tí mọ́tò débẹ̀, tí mọ́tò bá débẹ̀ tí mo mọ̀ pé mo ti lè sáré débẹ̀ sà yín ti tọkọ̀ mi létí, màá ti kẹ́ bí àtàrà mi débẹ̀ ń ti lọ rí bẹ̀rẹ̀ ìjọsìn bẹ̀. Torí pé kí ni dùgbẹ̀dùgbẹ̀ kan so lókè tó bá máa já, ipá wa ò lè ká, kódà ipá ààrẹ ò lè ká. Àwọn aláwọ̀ fún ni yóò dá ẹ lọ kọ́lẹ̀, Olúwa nípa aláwọ̀ fún yóò sì dá sí orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ló máa padà wá bá wa yànnàná rẹ̀ tó máa mú lójú tó bá yá. Ó ti ń jọ Yorùbá nation bọ̀ tí ó tó túmọ̀ sí pé Nàìjíríà ó pín lẹ́ǹsọ̀. A máa pín, a sì máa pínṣẹ̀ tó ti sátẹ̀ kò sí awúmọ̀jẹ́ ń bẹ. Olúwa ní pé a ti máa pín tí gbogbo ẹ̀ ó ní ojú tẹ́ máa pé a ó dálẹ̀ a wà tú sí. Ṣé ká gbà pé ìdìbò 2027 ni ó ṣílẹ̀kùn ìpín yẹn? Ó ṣílẹ̀kùn yẹn. Ó ní ó sì. Ẹ mọ̀ pé tó bá táwọn tí téèyàn yàgbẹ́ fúnra ọ̀la yóò sílẹ̀ gbogbo ilẹ̀ kálukú yóò mélé tó máa yà wá da ìjà ńlẹ̀, ṣùgbọ́n ǹjẹ́ ewu tó wà ń bẹ̀ ni wípé gbogbo wa pátá ká múra gidigidi 2027 election. Ṣé rí ọdún tá a wà yìí 2026 kó tó kọjá lọ, ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á gbàdúrà. Ṣé rí Olúwa sọ pé àwọn ọ̀dọ́ máa kú, nígbà táwọn ọ̀dọ́ kú táwọn èèyàn ń pè mí, mo ní ohun tó Olúwa wí lèmi sọ jáde. Bẹ́ẹ̀ sì ni ẹ múra báyìí, àwọn ọ̀dọ́ yìí ká má kú tán torí àwọn aṣíwájú wa lọ́la, àwọn tó wà lókè ò fún wa ní kankan, wọn lè ọ̀fà wa ní kankan má, ẹ má jẹ́ ká nírètí ń bẹ̀ pé a máa gbà nǹkan lọ́wọ́ wọn má, pé a máa túnlẹ̀ dé yìí ṣe. Àwọn tó ń bọ̀ lẹ́yìn Olúwa ní pé yóò túnlẹ̀ ní Nàìjíríà ṣe. Kì í ṣàwọn tó jẹ́ olóṣèlú ẹ̀kan sí ńlá wọn ti lẹ́nu lọ́rọ̀. Ó dàbí pásítọ̀ tó bá wà nínú òṣèlú olè ni. Olè ni pásítọ̀ tó bá wà lóṣèlú, kò lè ṣòdodo, kò lè sọ̀ọ́tọ́ torí ó ti jẹ dòdò, òun náà ò lè ṣòdodo. Wọ́n á jọ jẹ ìyà tí Jésù sọ pé ó ń bọ̀ yìí. Ìyà tó ń bọ̀. Ìyà tó ń bọ̀ yìí atabọ́ṣèlú amúgbó, kò sẹ́ni tí àwọn tó bá ti nípa nínú ìnira Nàìjíríà bí tán ti tọwọ́ bọnú ẹ̀jẹ̀ ẹ̀sà wọ́n padà wọ́n ó jẹ́ gbọ́ngbọ́n kan sí. Àbí bóyá èpè kan wà tí ń ja Nàìjíríà. Sà, èpè a máa ja ènìyàn fún ara rẹ̀, a sì máa ja Nàìjíríà. Bá a bá ti Áfíríkà, bí èèyàn bá ti ṣe àṣemáṣe bóyá ìrẹ́jẹ tó bá ti pọ̀ jù, tá a bá gbé ẹ̀gún tá a gẹ́gùn fèèyàn ó máa padà ṣiṣẹ́. Now mo máa sọ̀rọ̀ nípa ohun tí èpè jẹ́. Èpè ẹ̀mí kan ni èpè. Èpè ẹ̀mí odidi ẹ̀mí ni tó dàbí ènìyàn tó máa ń rìn káàkiri. Òun lè máa operate nígbà tó o bá ti ṣẹ́ èpè sọ ènìyàn. Then èpè lè máa lo 90 days kó tó bẹ̀rẹ̀ sí í jà. Kì í ṣe èpè tẹ́ ẹ bá ṣẹ́, kì í ṣe àwọn tó sọ pé wọ́n là fọ̀ṣẹ́, wọ́n lo nǹkan kan òjọ́ ní kinní kan, irọ́ ló wà ń bẹ̀. Òjọ́ lówó náà mógi. Kò múlẹ̀ kankan kan. 90 days lè pè ájà. Àṣẹ wà tẹ́ sọ yẹn, amúkiní amẹ́pè yẹn jáde, arú èpè yẹn jáde, ẹ̀mí yẹn jáde, amánì káàkiri. Á tẹ̀lé nìyẹn fún 90 days. Lẹ́yìn 90 days tẹ́nìyàn ò bá jẹ̀bi rẹ̀, èpè yẹn máa padà sórí ẹni. Ó dàbí ẹni tó bímọ ni, bàbá àti màmá tó ń bí ọmọ tó wá ń ṣépè olórí burúkú ọmọ yìí. Ṣé rí pé ẹ̀yin bí ẹ sọ pé ó ní àṣẹ ń bẹ lórí ahọ́n wa, ẹ̀yin ti fi èpè sin ọmọ. Now tí wọ́n tó sọ pé olórí burúkú ọmọ yìí, tí ọmọ yẹn ò bá ṣe ń tẹ́ ẹ fún lépè, ẹ lọ wo àwọn ọ̀pọ̀lọpọ̀ bàbá náà ló máa ń padà wá ń tọrọ ọjẹ torí èpè yẹn ti padà sún wọn lórí. Bẹ́ẹ̀ sì ni obìnrin tó ọkùnrin shit tó rẹ́jẹ tí ó wá gbégun pé lágbájá nígbà tó ti rí òwò mi tán, ó ní ó tẹ̀sẹ̀lẹ̀ ní bíbẹ̀ lẹ́dọ̀ wa bíbẹ̀. Arábìnrin kan wọ́n ti pẹ́ báyìí for some years ago, ó wá ó ti lé ní ká sọ pé bí i 42 or 43 years kò lọ́kọ kò dẹ̀ lọ́mọ. Ó jẹ́ ìdébí gbàdà báyìí, èmi ò kì í gbàdúrà pé jẹ́ kúnlẹ̀ jẹ́ ń gbàdúrà fún ẹ, k'Olúwa tó fi ìran rẹ̀ hàn mí. Bó ṣe ń wọlé, mo ní màmá ń tàǹtí torí ó ti dàgbà náà lójú mi, nǹkan báyìí ló ń jà yín. Ó ní bẹ́ẹ̀ ni mà ẹ rọ́kọ ẹ̀ sì ní ọmọ, ó ní bẹ́ẹ̀ ni mo ní ẹ padà lọ́wọ́ bàbá, ó ní bàbá wọn ti kú. Èpè ló ń jà yín. Ó ní lọ́nà wo? Bàbá yín ti ṣe àṣemáṣe pẹ̀lú arábìnrin kan ní ìta tó ní pé ó yàn án lálè. Nígbà tó ti wá rẹ jẹ tán, ó ti gẹ́gùn fún bàbá yín pé kò sí ọmọ rẹ̀ obìnrin tí ò rí ilé ọkọ jókòó. Mo ní èpè yìí ló ń tẹ̀lé yín káàkiri. Mo ní ẹ̀rí pé wọ́n ń gbé yín, wọ́n ń jù yín lẹ̀ ní. Ó ní bẹ́ẹ̀ ni dádì. Wọ́n ní gbogbo kò síbi tẹ́ẹ̀dẹ̀ lọ, wòlíì ò tí ì lè mú kúrò.
àáfà ò lè mú kúrò, pásítọ̀ ò lè mú kúrò, nǹkan kan ló máa yọ kúrò. Oníkópa lọ bèrè history ẹ̀ torí ẹni yẹn padà wá jà pátápátá nílé wọn ní alẹ́ yẹn. Mo ní ìyá rẹ tó bá sì ń bẹ láàyè, tá a bá ti lè rí arábìnrin yẹn wàá rógolẹ̀. Béèrè bí àwàdà sàyà ẹ̀mọ́ ẹ̀ láyé, ó lè lọ bèrè nígbà tá a máa bèrè. Màmá yẹn náà ti kú. Ẹni tó gbé bàbá wọn ṣépè ó ti kú. Wọ́n wá ní kẹ́kẹ́ fọgbọ́n mọ́ ọmọ yẹn wá. Ọ̀rọ̀ tí mò ń sọ nígbà tá a máa tọ́ dáadáa fẹ́ tọ́ bó dídọ̀ ọ̀sẹ̀ mẹ́ta ká torí wọn mú. Olúwa wá pàdé pé kí n lọ sí ilé wọn, lẹ́yìn ìkúlé wọn ní tán fi ṣépè fún ni wọ́n rì mọ́. Àwọn tún rì mọ́lẹ̀. Wọ́n rì mọ́lẹ̀. Bó láàṣẹ mọ Olúwa ń ta bá débẹ̀ àtọ̀. Nígbà mo dé débẹ̀ lóòótọ́ mo ti dé orí ilẹ̀ yẹn, mo sì rí i pé ìdí ọ̀gẹ̀dẹ̀ yẹn ti wà láti ayé tó ti pẹ́, wọn ò sì bẹ́ kó ń kíṣìn. Olúwa ní ká máa gbẹ́bẹ̀ pé ń tán fi ṣe pépè fún bàbá yẹn wà ń bẹ̀. Nígbà tá a dé gbẹ́, a bá nǹkan yẹn pàdé, a sì mú jáde. Arábìnrin yẹn wá gbọ̀n, ẹ̀rù bà á. Ó ní dádì báwo lẹ ṣe mọ orísun ìkórìtà yìí? Mo ní sọmọ wípé nígbà míì ẹ̀yin lẹ máa ń fojú di wòlíì, tẹ̀lé máa ń fojú dèèyàn pé ẹni kò sí kan tó mọ̀. Mo ní ṣùgbọ́n báyìí ó ti gba òmìnira, ọwọ́ ara rẹ̀ ló fi tu nínú tó máa ṣe. Ọmọ yẹn kọ́ ló ṣẹ̀ báyìí. Ọmọ nǹkan ló ṣẹ̀ o, bàbá ló ṣẹ̀, kò jẹ̀bi. Bíbélì kan sọ pé ní bàbá àwọn babaláwa ló ṣẹ̀, ẹ̀yin wá ń kan àwọn ọmọ. Ọmọ yẹn ti pé 42 years kò dẹ̀ lọ́kọ kò dẹ̀ bímọ. Wọ́n ń gbé ní àgbéjù sílẹ̀. Lẹ́ni mo ṣe ń sọ̀rọ̀ yìí, arábìnrin wà lókè òkun ti rọ́kọ. Kódà ó ti bímọ kan bí méjì gan báyìí. Ó wà lókè òkun. Kódà bàtà bá ṣèkórè báwọn ló máa sábà máa ra màlúù ìjọ táwọn bí ń ṣèkórè. Kí ló fà á ni wípé ó padà wá rí òmìnira. Èpè ló sì ń jà. Èpè dè ń jà Nàìjíríà. Torí a ti ta ẹ̀ṣẹ̀ aláìjẹ̀ nípa ẹ ti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀. A ti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. One, àkọ́kọ́, àwọn owó ìlàgùn onílàágùn tó ti lọ, àwọn kan ti fi ìsun ara ṣépè fún orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn kan ti fi ìkanra ṣépè fún orílẹ̀-èdè Nàìjíríà. Tó jẹ́ wípé àwọn ọmọ tí à ń bí nísìnyí a gbọ́dọ̀ máa gbàdúrà wí bẹ́ẹ̀ kọ́. Mo máa ń sọ mo ní ọlọ́mọdé kẹ́kẹ́ yẹn ń ṣìbí sí orílẹ̀-èdè Nàìjíríà. Because ìlú tí a ti gbé ẹ̀bí fáláre, àrèfẹ́lẹ́bí, tí a ti ta ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ sílẹ̀. Ìdìbò 2026 náà 27 yìí ẹ̀jẹ̀ máa tálẹ̀. Ṣùgbọ́n Olúwa ń sọ fún mi, ẹ̀yin olórin ẹ lọ gbàdúrà, ẹ kóra yín jọ, ẹ ṣe ìṣọ́òru, ẹ gbàdúrà. Bọ̀ ìkìlọ̀ lélẹ́yìí, ẹ ṣọ́ra fún invitation ìjọba yìí. Invitation pé wọ́n pè é sí orin. Wọ́n fi ń jẹun náà, wọ́n fẹ́ jẹun. Kí náà jẹ? Nǹkan lẹyẹ ń jẹ tágbàdo fi dé. Tẹ́ ẹ bá wò pé kílẹ̀ ó jẹ, bẹ́ẹ̀ mi yín bá wà precious yín, ẹ ní sùúrù. Àti pé orin ìyìn náà fẹ́ lọ yìn náà ni. Tọ́ a máa ń lọ ṣọ́ọ̀ṣì lọ rèé gbọ́fà. Nílé Olúwa sà. Nílé Olúwa. Mo ti rí pẹpẹ tí ọ̀pọ̀lọpọ̀ ń rì mọ́lẹ̀ òkùnkùn ní àmọ́ ìkan tán ti rì mọ́ pẹpẹ tó máa ń gbé èlògo ológo. Èmi ń sọ nínú ẹ̀mí tá a mú mi rí tó ń pa ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin lára. Kẹ́ ẹ tó lọ, ẹ má trust, ẹ má sì gbàgbọ́, ẹ má rò pé dádì mi ò lè ṣe nǹkan, ò lè ṣe mí níbi. Sórí Táyé àti Kẹ́hìndé wọn máa ń dára wọn o. Bàbá máa ń da ọmọ, ọmọ máa ń da bàbá. Nígbà míì ìrìn àjò ẹ̀dá tó ò bá fi ẹ̀mí ṣọ́nà dáadáa, ènìyàn á ṣubú. Béèyàn ò bá fi ẹ̀mí ṣọ́nà, èèyàn á padà wá jẹ̀bi. Ẹ ṣọ́ra fún invitation. Ṣó ò ṣíṣe, ẹ ń lọ síbi ìtìkú, lóòótọ́ bí tẹ́ ti ń jẹnu, ṣùgbọ́n ẹ máa fi ẹ̀mí darí. Ẹ máa fi ẹ̀mí darí. Bẹ́ẹ̀ sì ni àwọn onítíátà wọ̀nyí. Àwọn onítíátà ẹ múra ní 2026 kó tó parí. Akọni tó fẹ́ ṣubú kó má lọ ṣubú o. Ẹ gbàdúrà torí yóò fi àárẹ̀ ló ti máa bẹ̀rẹ̀. Àárẹ̀ tó dẹ̀ máa bẹ̀rẹ̀ a máa mú ó kan àyà rẹ̀ ó sì máa le. Ṣùgbọ́n mò ń bẹ̀ ní tí àárẹ̀ yẹn kó tó dé, ẹ sátọ pásítọ̀, ẹ sátọ wòlíì, kódà ẹ gba ilé ìṣẹ̀ṣe lọ, ẹ make sure pé ẹ tètè. Gbogbo ọ̀nà tó gbàgbọ́ wọn bá rọ̀ mọ́. Ẹ lọ ṣẹ̀ṣà. Ẹ má dúró pé túnú pé wọ́n sọ pé èmi ní ẹ̀sìn, èmi ní nǹkan kan. Mi ò discriminate o. Ẹ lọ ṣe tí o tó bá yẹ láti gba ara yín là. Ìgbà yẹn ní ayé ò ní mú yín sọ́wọ́. Ṣé kìí ṣe ìràwọ̀ òṣèré tíátà kan tẹ́ mẹ́nubà ní ọdún tó kọjá náà ni? Dákọ ìwé ṣáà ń júwe. Mo mọ̀ wọ́n, mo mẹ́ni yẹn pàtó mọ́ yín sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n mi ò fẹ́ dárúkọ rẹ̀ torí ó máa ń dẹ́rù bá ń gbà mí. Ó máa dẹ́rù bá yẹn, ó máa create wàhálà sí ẹni yẹn. Ó lè máa ronú pé no. Ṣé bí Olúwa sọ pé ìràwọ̀ kan lá máa já ìyẹn ní àwọn ìránṣẹ́ Ọlọ́run kó máa já. Ṣèbí àwọn ènìyàn náà ti rán èèyàn sí mi. Ẹnìyẹn ti rán èèyàn sí mi. Ó rán èèyàn sí mi. Ìràwọ̀ lẹ́ tó fẹ́ já yẹn nínú àwọn òṣèlú
nínú àwọn dádì jíò wọ̀nyí tó fẹ́ já tó máa mi orílẹ̀-èdè ayé yìí, ìràwọ̀ yẹn padà gbé amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ dìde kó lọ rèé tọ̀ mí lọ. Nígbà yẹn dé wá, ó ní kí ni ọ̀nà àbáyọ. Olúwa dé bá mi sọ̀rọ̀ pé àkókò díẹ̀ ló kù fún, ṣùgbọ́n kí n kà sọ wípé tó bá ti lè máa gbé nǹkan wọ̀nyí ṣe, kó tó gorí pẹpẹ kó máa kọrin ìyìn, kó ṣáà máa yìn fúngbà díẹ̀, ṣùgbọ́n kì í ṣe fún long mọ́, ó sì lè lọ ní 2026. Olúwa ò sọ gbèdéke, ṣùgbọ́n ó máa lọ. Mo dẹ̀ sọ ọ̀nà àbáyọ tí bàbá yẹn máa ṣe, tárákùnrin máa ṣe títí tó máa fi tètè lé débẹ̀, ṣùgbọ́n kò sí ni, a máa padà já torí ó ti lo overtime ló ń lò lọ́wọ́. Mo rántí pé ẹ pè mí pé ní. ẹnìyẹn wá síbí, ẹ mọ̀ pé kò sí nǹkan tá à ń pa, kò sáriwo kan bẹ̀. Nígbà yẹn ṣe wá mo bá yín sọ̀rọ̀ gbangba yẹn, wọ́n wá nǹkan sọ pé kí lọ́nà àbáyọ torí wọ́n ti mọ̀ lóòótọ́ ló wá ti fara hàn wọ́n pé àkókò ẹ ti tó, àgọ́ ti tó. Ṣùgbọ́n ẹnìyẹn padà wá sọ wípé wọ́n ní báwo la ti máa sọ, ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálé Ifẹ̀. So bó láti wá fẹ́ ṣe tí kú yóò wá ní ìṣẹ̀lẹ̀. Bàbá báyìí ni Olúwa wí, tẹ́ ẹ bá lè mú lò. Ẹ wo àwọn bàbá ńlá yẹn sà, wọn ò dẹ́jà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń dẹ́jà. Bí wọ́n ti ẹ̀jẹ̀ àgbà. Bí wọ́n ti ẹ̀jà kò tí ń ṣe nípa ti ọjọ́ orí sà, ọjọ́ orí ò ṣe é. Ọjọ́ orí kọ́, mo pẹ́ níṣẹ́ ìránṣẹ́ kò ṣe o, mo pẹ́ níṣẹ́ iṣẹ́ tí mò ń ṣe ẹnìkan ò lè mà jù mí lọ kò ṣe é. Má jẹ́ kí túnú òdì ọmọlẹ̀, ṣùgbọ́n 2026 yìí múra o, torí bó bá o pa bó bá bò lẹ́sẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ wọn ò ní jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ orógolo. Báyìí sì àìsàn tí wọ́n ta síta tí àwọn àgbàlagbà kó síta, ọ̀pọ̀lọpọ̀ ló nà sí ẹ̀ báyìí tí ò dẹ̀ ní solution. Àìsàn tí ò gbóògùn. Ó gbóògùn sà, ó gbóògùn, ṣùgbọ́n wọ́n fi di ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan ló ní ogun tó jẹ́ wípé ogun àfọwọ́fà kì í ṣe ogun inú ẹ̀jẹ̀ tó jogún bá, kì í ṣe ogun orogún ìyá rẹ̀, kì í ṣe ogun bàbá rẹ̀. Ogun àfọwọ́fà àìgbọ́ràn, kékeré kì í pè ní àìgbọ́ràn, òun ló pa ọ̀pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ sì ni ẹlòmíì kẹ́ ní owó sà, Yorùbá ní àìrówó ṣẹbọ kò ń jẹ́ kó pọ́njú là. Ó gbójúlé owó tó ní. Arólówó mi òun àtìyàwó ẹ̀ ní owó dáadáa, olówó ni wọ́n, ìgbéraga yẹn pọ̀, arrogance yẹn pọ̀ tó jẹ́ pé àwọn ọmọ tó tara wọn jáde wọn ò nílé ọkọ, wọn ò ríyàwó fẹ́, ogun sì ń jà wọ́n. But tán bá wòlíì sọ̀rọ̀ pẹ̀lú akọni, tán bá pásítọ̀ sọ̀rọ̀ pẹ̀lú akọni, ṣe mọ̀ pé kéèyàn mára rẹ̀ sílẹ̀ kò dé fẹ́ gba nǹkan. Nígbà míì ẹlòmíì ló fún ẹ̀ ta ọra rẹ̀ lọ́pọ̀ tó tarí ẹ̀ sọnù sà. Bí pé o lọ bá èèyàn tó mọ̀ pé òun ló máa padà wá wù ẹ́ sàn. Bó o ṣe ìdíwé bó o ṣe bá sọ̀rọ̀ wòlíì ká máa ṣe báyìí, irú èmi máa ń wù wọn níran ni. Wọ́n ṣàbọ̀ ọ̀dọ́ báyìí tó bá ká ọ lára, ṣe mọ̀ pé ó sì máa rìnrìn èèyàn, ó sì máa kíní ìsìn, ó sì ń ṣe lára. Tó bá ká lára, kò sẹ́ni tó máa sọ fún ẹ pé 10 naira tó ní ò ṣe ra ayé gbé fọ́mà rẹ̀. 2026 yìí abiyamọ gbọ́dọ̀ ra ayé gbé fọ́mà ẹ̀ báyìí. Torí pé kí ni tí a bá ti ń gbé ẹnu lé oṣù karùn-ún tọ̀ ṣe pé next month báyìí ni tá a bá ti ń gbé ẹnu lé oṣù karùn-ún May gbogbo abiyamọ kó lọ ra ayé gbé fọ́mà ẹ̀. Bó o ṣe rà tọ mímọ̀ tó o bá mọ̀, ibi tó o bá gbàgbọ́ sí, tọ ìlànà rẹ̀ lọ. Má sọ wípé àmì tú olì, èmi nìkan ni ó lì o, mi ò lè lọ bá àwọn ìṣẹ̀ṣe, mi ò lè lọ bá àwọn àfà, mi ò lè lọ bá wòlíì. Mọ́mì wo kó ẹ̀kọ́, kó ìlà kó lójú ẹ̀kọ́ ọ̀kọ́ la o. Má torí ti bẹ́ẹ̀ má para rẹ̀. Silence tó bá ti lè kú okú nìyẹn, ẹni tó bá ti kú sàkóso ìka tó ṣe má bus stop lóde yẹn. Má para rẹ̀ láyò bóyá nǹkan kan ṣẹlẹ̀ sí ẹ lágọ̀ọ́ ara, tí nǹkan rìn lágọ̀ọ́ ara rẹ̀ tó yẹ kó tọ wòlíì làbí àfà làbí nǹkan, oníwọ̀n máa fi ẹ́ jẹun ni. Bó o bára rọ̀ ò lè rò tọ̀. Àìmọye tó ti rárọ́ kó tó dẹ́dọ̀ wa, ṣùgbọ́n síbẹ̀ apadà ráàánú. Àwọn tó ń wá láti lóyìnbó tí wọ́n ń dúpẹ́ ń bí, ó máa múnú mi dùn sà, ó máa múnú mi dùn. Níbi tí ìjọ dé dúró yìí mo lè sọ pé oore pé dádì àmàmórí ẹgbà, dádì àmàmórí ẹgbà, dádì àmàmórí ẹgbà. Wọ́n pe tọ̀ ẹ ṣe. Ẹlòmíì kan lè wọ́n sọ́ọ̀tì pé dádì kí ló ń jẹ yín níyà ń bí jẹ ìrà síbẹ̀. Ẹlòmíì kan pè ní bàbá kílẹ̀ need. Tí wọn ò bá bò ó tọ́ tá a sì rí pé àwọn tá a sọ ọ́ lẹ̀ pé ẹ lọ́ọ́ rèé dán wò wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ lọ́nà lónìí, wọn ò ní padà wá pè wá sórí aago pé bàbá wòlíì kí lọ́nà àbáyọ. 2026 sà ó máa le. Tá a ti wá yìí ó kù oṣù mélòó báyìí láti May dé December, ẹ jẹ́ á jọ gbáradì torí ìyanu máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n Olúwa sọ fún wa lọ́dún yìí pé ká lọ dá iléeṣẹ́ sílẹ̀. Ilé iṣẹ́ ó lè dá sílẹ̀, yóò rí ṣe. Ìwọ tí o bá mọ̀ wípé kò sí iṣẹ́, pé ọ̀nà ti dí fún ẹ, tó dẹ̀ mọ̀ pé o fẹ́ bọ́, pé o fẹ́ káyé rẹ nítumọ̀, màá sọ ọ̀nà àbáyọ kan fún ẹ. Tó o bá lè mú lò
láàárín ìṣẹ́jú díẹ̀ wàá yìn mí pé wòlíì sì ń bẹ láàyè. Tó o bá ní pé kò sí wòlíì tí ẹnu bá pàdé o. Tó o bá bá wòlíì rẹ pàdé á dàbí pé òun ló fi ogun yẹn sínú ayé rẹ tó lè ṣe kí ni tó yọ kúrò. Kí ló máa bá mi wá? Lọ́ọ̀rẹ́ wá Miss Paris àti àgbọn tí ó bá da, àgbọn tó lóminú ni o. Miss Paris àti àgbọn tó bá lóminú. Wàá wá ṣe, ó lè ra ńlá yẹn, ra ńlá tó bá lè da. Tó o wá da omi odidi àgbọn kan, wàá tú sínú bí a bucket tó rọ padà sínú ike Miss Paris yẹn. Wàá da omi yẹn sí, bá mi bu iyọ̀ díẹ̀ sí. Ka Psalm 3, Psalm 16, Psalm 51. Tó bá ti kà á tán, wàá rántí ọjọ́ ó bá mọ iye ọjọ́ orí tí ìyá rẹ̀ máa ń bẹ láyé. Ka sáàmù ẹ̀ sí. Tó bá mọ̀ pé bàbá ìyá rẹ̀ ti wá kú, ka sáàmù ọjọ́ orí bàbá rẹ̀ tó kú àbáwọn tó ti lọ yẹn, kà á sí. Kó wá ka sáàmù ọjọ́ orí ẹ̀ sí. Kó wá fi béèrè pé gbogbo ohun tó dì, ọ̀nà tó dì tí iléeṣẹ́ bí iléeṣẹ́ tó ní báyìí for this time tó ní iléeṣẹ́ tó jẹ́ pé ibẹ̀ ti jóró, kò sí nǹkan kan mọ́, àbí kẹrin àjò rẹ̀ kàdàbí pé ò máa ṣe mọ́. Ọ̀nà àrà lomi fi ń wọnú àgbọn, kò dẹ̀ sí ẹ̀dá tó yé. Wàá mú omi yẹn, wàá ra máa kan sí omi tó wàá fi wẹ̀. Tó bá tó wá ń lọ, wàá máa ra mọ́ orí ẹ̀, máa ṣàdúà. Láàárín ọjọ́ méje, wàá mọ̀ pé wòlíì ń bẹ Nàìjíríà. Láàárín ọjọ́ méje mo fún wọn o, mi ò fún wọn lóṣù báyìí. Àárín ọjọ́ méje, wàá mọ̀ pé kábíyèsí náà ń pe Kristi tó dájú tó sì máa padà wá mú orílẹ̀-èdè yìí dá. Ṣùgbọ́n tá a bá fẹ́ kí orílẹ̀-èdè wa padà wá dá ọlọ́nà àbáyọ. Orílẹ̀-èdè tá a fẹ́ kó wá padà wá dá ó ní ọ̀nà àbáyọ. Kí lọ́nà àbáyọ? Ṣàdúrà ni. A gbàdúrà. Tá a bá wá gbàdúrà, àwọn ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tá a ti ta sílẹ̀, a gbọ́dọ̀ lọ tọrọ ìdáríjì lọ́wọ́ wọn. Bí ìdáríjì ò bá ṣe, ẹ̀sà ta ló fẹ́ tọrọ ìdáríjì báyìí? Kò sí. Ní ìgbésí ayé Babalọ́lá, nítan Babalọ́lá wa náà bá táàdé gbọ́, Ayọ̀délé Babalọ́lá kan náà, a rí wípé nígbà ayé tirẹ̀ agbára kan wà tá ń pè ní májẹ̀mú láíláí. A rí pé àwọn èèyàn wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀, ó sì ń ṣiṣẹ́. Mo sọ̀rọ̀ kan ní orí rédíò nílùú àmbí, ó dàbí ìsọkúsọ. Gbogbo àwọn wòlíì ìlú yìí wọ́n padà wá tú wá bá mi. Lóòótọ́ ara wọn tó ń rán ìpalára síra wọn láì ṣe mi o, ṣùgbọ́n Olúwa padà gbé mi lékè. Mo ní lóòótọ́ bí wòlíì bá dájú, tí àṣẹ dájú, tí májẹ̀mú dájú, tí ìpèdè dájú. A rí kàn ṣe Babalọ́lá pé ó gbàdúrà nínú aginjù, pé ó sùn nínú aginjù, ejò ńlá python ó kọjá lórí ẹ̀. Nínú ìtàn rẹ̀ pé ó sì gbẹ lẹ́sẹ̀kẹsẹ̀, kò sì ṣe níbi. Mo ní bẹ́ẹ̀ sì ni àríkà wípé nígbà tí wọ́n ń rọbí, Babalọ́lá sọ wípé ọmọ yẹn, arábìnrin yẹn ní pé bàbá yẹn wọ́n náà fẹ́ ṣiṣẹ́ abẹ fọ́mọ yẹn. Babalọ́lá dé pàṣẹ, ó ní kàkẹ́ máa fi ṣiṣẹ́ abẹ tí ìpè bá dájú, ó ní kí itan kó là, kí ọmọ sì jáde tó wọn àti bí rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ìyanu sì ṣẹlẹ̀. Now mo wá ní pé káńkọ́ ọ̀gbọ̀n àwọn pásítọ̀ àti wòlíì ẹ kó wa lọ sí zoo àwọn ejò, ká lọ rè dágbára wò ń bẹ. Ikú nìyẹn o. Sá Ikú nìyẹn o. ẹ̀yin lẹni pé ikú o. Fẹ́ dágbára. Zoo ejò. Ká wá sí ejò lẹ̀. Gbogbo wa ká wá sùn sílẹ̀. Ẹ jẹ́ kéjò kọjá lórí wa tó bá ti máa gbẹ. Ejò yẹn ò lè gbẹ o. Kò lè gbẹ. Kí ló fà á tó sọ aṣẹ́nu lára wòlíì? Àgbèrè ṣíṣe ni o. Jìbìtì. Àwọn ìwà tí ò yẹ ká bá lọ́wọ́ wòlíì tí ń bẹ lọ́wọ́ wòlíì. Wòlíì tó sọ pé òun ní òrìṣà lẹ́gbẹ̀ẹ́ chọ́ọ̀ṣì kì í ṣe wòlíì. Adam ìṣẹ̀ṣe ni. Ṣùgbọ́n tó o bá ní ìmọ̀ láti ṣiṣẹ́ ìránṣẹ́, ó dáa, kì í ṣe wọ̀. Ṣùgbọ́n èyí má lọ ya èrè míì kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́. Ó lè já ewé. Ó lè gbọ́ṣẹ́. Ó lè lo ohun tó bá wù ẹ́ tó fi tún ayé ènìyàn ṣe. Olúwa dá gbogbo ẹranko fún lílò wa. Ó dá ewé fún lílò wa. Ìwé Èsìkíẹ́lì ní Olúwa sọ pé mo dá ewé àtògbè fún lílò ọmọ ènìyàn. Ó ní omi rẹ̀ fún ewé rẹ̀ fún jíjẹ, omi rẹ̀ fún ìgbàlà. A lè fi ṣe ìwòsàn fún ìwòsàn. Ṣùgbọ́n pé a tún ní òrìṣà míì lẹ́yìn tá à ń sìn, bàbá jọ ṣáká. Àdótò ṣáká. Ìta bá fẹ́ sìn yẹn ká sìn. Ṣùgbọ́n rẹ̀ mi sì mo máa ń lo ewé o. Mi ò ń parọ́. Èmi ń lo egbò. Ó lè rí mi nínú ojú ọ̀nà kí n ti wà nínú igbó kí n máa jáwé. Mi ò tó bá ní babaláwo ni mí, ìwọ ló sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n èmi mọ̀ lọ́kàn mi pé ìgbàlà tìyẹ ló jẹ mí lógún. Báyé rẹ̀ bá wá nítumọ̀, o ò lè ṣépè fún mi. Ṣùgbọ́n tí mo fẹ́ lò yẹn pẹ̀lú èdìdì májẹ̀mú wòlíì,
tí mo bá gbé lọ́wọ́ tó bá ṣe ẹ́ láǹfààní wàá padà wá sanjọ́ ni. Èmi a máa lo nǹkan o, èmi ò ń ṣe pásítọ̀ wòlíì tó jẹ́ pé yóò sọ fún mi wípé be only. Lóòótọ́ holiness ni Olúwa gan-an wọ́n ní kò sí ẹni mímọ́ kan tí ń bẹ nínú wa bí kò ṣe wá mi tí ń bẹ ní ọ̀run. Ṣùgbọ́n àwọn èèyàn bóyá Pentecostal eré mi sígbà yẹn máa kémi ṣalájọ́ fífún. Àwọn ṣalájọ́ fífún. Ṣùgbọ́n Olúwa fún ìjọ yóò gbé lé mi lọ́wọ́ tí a dè ní bọ́lá ṣe máa ń sọ tá a dè gbàwé ìjọba lé lórí. Tó dè wà rẹ́gísítà pẹ̀lú ìjọba. A dè bẹ̀rẹ̀ ń bẹ̀ kò sẹ́ni tó máa sọ pé kí ló ń ṣe ń bẹ̀ ń tá a fi rán ni kọ́ la fi rán ẹ o. Ń tá a gbé lé mi lọ́wọ́ ni pé ìwòsàn fún gbogbo orílẹ̀-èdè àti kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ń bẹ nínú òkùnkùn bá lè mọ ìmọ́lẹ̀. Ó ní àwa yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ wá di òmìnira. Òtítọ́ ló dè máa gbé wa lékè. Nílùú tí mo wà yìí wọ́n ti rán assassin sí mi rí lórí pé à ń fẹ́ tú àwọn ayé àwọn èèyàn sílẹ̀. Wòlíì dẹ̀ ń ṣe wọ́n torí wòlíì ló dè wọ́n. Nígbà tá a wá tọ̀ mo ní ká lọ bá wòlíì yẹn kó tú. Ó dẹ̀ fi yé mi pé mi ò gbọ́dọ̀ tú. Pé ẹnìyẹn ṣe òun bóyá ó rude on one way or the other àbí ká ó sá kúrò nínú ìjọ. Ó dè náà nípa àṣà wòlíì torí ìjìyà wòlíì wà. Mo dẹ̀ lọ bẹ́ẹ̀ kò gbọ́ràn ṣùgbọ́n èmi fi agídí tú. Ibi tí ó sọ wípé tán gbé ń deni náà ń pè ní ibi tán bá ń gbé dé èèyàn náà ń pè ní gbédè o. Bọ̀yìn tó lè tú ẹ lẹ̀ wà á juni lọ ó lè juni sọnù. Ó lè juni sọnù. So ìtumọ̀ sí pé kí gbogbo wa múra lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá a ti sọ ewu tó wà nínú ìbálòpọ̀ lọ́kùnrin àti lóbìnrin. Ewu wà ńbẹ̀ tó pọ̀ o. Ìbálòpọ̀ ló gba ọ̀pọ̀lọpọ̀ ogun sọnù tí a ṣe máa wá tún ṣe tá a ṣe máa wá pé Kristi ọba tí ń tún ìpín àti àyànmọ́ ṣe. Ẹ ṣeun ọdún yìí ti ń lọ sópin báyìí àwọn àlàyé àwọn nǹkan tẹfẹ káwọn èèyàn dì mú bí wọ́n ṣiṣẹ́ lórí náà ni ẹ ti sọ yẹn àbí gẹ́gẹ́ bí ẹ ṣe ṣàlàyé pé Ọlọ́run ti ṣe àfihàn fún yín lójú ìran tó ẹ wá jáwọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ń béèrè pé tá bá ti dọ́dọ̀ bàbá àṣírí ìràwọ̀ ká béèrè ìbéèrè nípa ìràwọ̀ àwọn pé wọ́n ń sọ wípé àwọn èèwọ̀ kan wà tó so mọ́ ọjọ́ ìbí ẹni pé olójú tó pé nígbà míì tẹ́lẹ̀ mi máa ń ṣe birthday oríṣiríṣi nǹkan lẹ́nu máa fi ń celebrate bẹ́ẹ̀ni. Ṣé lóòótọ́ ni pé ó lójú tí ìràwọ̀ kọ̀ọ̀kan lè lò ṣáwọn ìwọ̀ kan rọ̀ mọ́? Ẹ ṣe atọ́kùn lóòótọ́ ni mo máa sọ ohun tó ṣe gbòógì bọ̀ á wù mí káwọn èèyàn máa kọ́lẹ̀. Torí tẹ́ bá ti kọ́lẹ̀ tẹ́ bá pé nígbà míì fọ́nrán yẹn lè má tún wọn pé kẹ́tún máa stroke but tẹ́ bá ti kọ́lẹ̀ yóò dàbí nígbà yẹn ti máa rí nǹkan kan dìmú torí ọjọ́ ìbí ṣe pàtàkì kó celebrate ṣùgbọ́n irú èmi bá mi ń celebrate ọjọ́ ìbí. Kì í ṣe birthday. Mi ń celebrate ẹ̀. Bọ̀ àwọn èèyàn lè wá bóyá wọ́n fún sìnrín wọ́n fi jí mi wọ́n fi. Ẹ wá fún fèrè. Ṣé fèrè náà máa ń pè é wọ́n fi jí mi wọ́n lùlù wọ́n ṣe gbá kankan mo lè bá wọn inú mi lè dùn bẹ́ẹ̀ kí n ṣe ṣùgbọ́n bóyá èmi ń gé àkàrà òyìnbó nkiri mi ò fáǹsì ẹ̀ torí èèwọ̀ tó rọ mọ́ ìṣẹ̀dá mi ni tí mo dára mi mọ̀ pé ewu wà ń bẹ̀. May 5 ní. May 5 ní. Sọmọ May 5 gbọ́dọ̀ máa ṣe birthday. Wọ́n lè ṣe birthday ṣe mọ̀ wípé èmi iṣẹ́ tá a gbé lé mi lọ́wọ́ mo ní ìkìlọ̀ nídìí ẹ̀. Mi ń ṣe wòlíì sọ pé gbogbo ẹ̀ sọ pé lọ́la bàbá ti pé 50 ó ti pé 100 o a lọ gákàrà òyìnbó ìgbà èèwọ̀ tàbí fẹ́ dáná. Mi ò ń ṣe é kí n ṣe ń ṣàjọ̀dún inú ìjọ fáwọn èèyàn àjọ̀dún ṣọ́ọ̀ṣì ẹ lè wá gbàdúrà fún mi bẹ́ẹ̀ ó pè mí mi ò gérí mi ò dẹ̀ ṣe rí. birthday cake. birthday cake mi ò ṣe rí. ìjọba fẹ́ ṣe tí láti Yorùbá Gidi wà fẹ́ gbé kéèkì wá wà fẹ́ celebrate. ẹ bá gbé kéèkì wá ẹ má gbélé mi lọ́wọ́ mo lè má gbà wọ́n sọ pé ká ìyàwó mi gbà kẹ́sì rán pín ṣùgbọ́n ẹ fi dá mi lọ ẹ fi dárúkọ mi ní mi ní báyìí dúró kí n jẹ. ẹni ya fọ́tò. ìṣe ní fọ́bẹ̀ sí. wọ́n ní ẹ ṣe mi máa pé ẹ ṣeun mo dúpẹ́ mo appreciate ọmọ ẹgbẹ́ bù wá fún mi náà ọmọ appreciate inú mi dùn mo celebrate yín nǹkan tẹ́ ẹ ṣe fún mi náà ó múnú mi dùn inú orí mi á wú sí ni ṣùgbọ́n pé kí n dúró pé gẹ́gẹ́ pàdé fún dáàdi má waste owó má ṣe event yìí torí mi ò ní ṣe èèwọ̀ kì í jẹ́ pé ọmọ May 5 ò lè ṣe é ṣùgbọ́n èèwọ̀ iṣẹ́ tá a gbé lé mi lọ́wọ́ mo ní ìkìlọ̀ t'Olúwa kìlọ̀ fún mi mi ṣe kì í ṣe inú yẹn náà ni kí n ṣe àkàkí màá ṣe kí n celebrate gbogbo àwọn ènìyàn kí n lè tún wọn kó lóde láti January ni màá ti bẹ̀ máa bẹ̀ láti oṣù January ti dé December fún gbogbo àwọn ènìyàn ṣé ẹ wá rí kí n sọ gbogbo èdè generally náà àwọn eléyìí gbogbo ọmọ tí ó bá ti bí ní January gbogbo ọdún ni o gbogbo oṣù ni o tí ẹ bá fẹ́ sọjọ́ òbí ẹ má máa gba ìbálòpọ̀ láàyè lọ́jọ́ náà
mo fẹ́ sọ yẹn ọ̀ní today is my birthday don't worry it's today you will see my nakedness. wàá gbà lẹ́nu. ọ̀la ni ìní máa fi hàn pé yes inú mi dùn gan jù so mo fẹ́ bẹ ìní wà bá mi wàá súnmọ́ mi àbí láàrin lọ́kọ láya bóyá ọkọ ló sọjọ́ bí abẹ́yàwó náà ìyàwó ọkọ wá surprise ọkọ ìyàwó ẹ̀ ó lọ ra nǹkan tó dáa gbogbo nǹkan ló rà fún wa ní pé àwọn ní ìgbà tó dáa lẹ́kẹ̀ ó bá jí dáàdi wa ẹ wá ní súnmọ́ wa lẹ́ni má dán wò lọ́jọ́ ẹ̀ gbogbo ìràwọ̀ ni o gbogbo oṣù ni. bí wàá bí ẹ mọ̀ pé òru ni mọ́jú ni èèyàn máa pé ọjọ́ yẹn òru mọ́jú ọjọ́ yẹn wọn gbọ́dọ̀ ṣẹ́ nìtì. ṣùgbọ́n tán bá ti ṣe patí tán wọ́n lè ṣe lálẹ́ mọ́jú ọjọ́ kejì. ṣe wọn pé ọjọ́ yẹn tẹ́ bá fẹ́ ṣẹjọ́ kó bọ́ sí lẹ́yìn aago 12 lẹ́yìn aago 12. tí ọjọ́ yẹn kọjá ọjọ́ yẹn bá ti lè kọjá ẹ lè súnmọ́ ara yín. ìdí wọn bàbá ni pé ọjọ́ ìbí rẹ ni ó ta kókó ó ṣe pàtàkì sínú àyànmọ́ rẹ. ó ta kókó kì í ṣe ìbálòpọ̀ la fi ń celebrate ọjọ́ ìbí. ìwọ ṣe wọn pé májẹ̀mú kan ti wà nínú ìbálòpọ̀ tó ti mú ẹ̀jẹ̀ papọ̀. májẹ̀mú yìí lóòótọ́ nínú ẹ dùn gan ọlá tí wọ́n fẹ́ wá gbé fún ìwọ obìnrin ní ọjọ́ yẹn tí inú rẹ ti dùn tí àyànmọ́ rẹ ti dìde pé today is the best day, is a joy day in my life, I have to celebrate it. tó mọ̀ pé àwọn ẹ̀mí rẹ àti màláìkà rẹ ti dìde láti ràn ọ́ lọ́wọ́ bóyá bísíǹsì ló ń lé ó wá lọ fi ìbálòpọ̀ bírèkì ẹ̀ kò dẹ̀ sí àṣeyọrí tó wá ìbálòpọ̀ tó bá ti rí ẹ̀gbin àpàdà àánú ò dẹ̀ gbọ́dọ̀ bá ẹ̀gbin lára rẹ kó tó débẹ̀. ó máa padà wá dá ire yẹn máa padà wá o ṣùgbọ́n ó ti fi kan àkàbẹ́ nígbà míì gan ó lè transfer ẹ̀ fọ́kọ àbáni ẹ̀kan nínú yín tó máa padà wá jẹ ọlá ìbálòpọ̀ yẹn torí inú rẹ̀ dùn jù bẹ́ẹ̀ sì nínú dídùn láti ń bóbìnrin lájọṣepọ̀ ṣùgbọ́n ní ọjọ́ tí a tó wáyé yẹn pé à ń ṣẹlẹ̀ ìròyìn báyìí May 5 kí wọ́n á ní pé mami o ẹ wá o inú mi dùn o ní ọjọ́ ayọ̀ èyí lọ́jọ́ ayọ̀ ó yá o níbo mi ò ní dánwò ohun tó yẹ kí gbogbo ọmọ January ṣe ni pé January February dórí March péré wọ́n lè léyìí ẹ lọ rèé mú àgbọn ẹ fọ́ àgbọn sínú omi bọ́kẹ̀tì omi ni o ṣùgbọ́n kó jẹ́ white bucket ẹ fọ́ àgbọn sínú ẹ̀ iye ọjọ́ tẹ́ ẹ pé ní ọjọ́ yẹn ní iye ọjọ́ tẹ́ ẹ pé yẹn ẹ wá ọsàn lime orange ẹ fún ọsàn sínú ọsàn wẹ́wẹ́ lime orange wẹ́wẹ́ nu tẹ́ bá tó wá fún ọsàn iye kóró tẹ́ bá nínú ẹ̀ ẹ fi iye náà ní iye ìgbà tí lẹ́yìn pé mo pé ọmọ bí èmi báyìí ká pé mo pé ọmọ 20 years Psalm 20 ni màá kà á ní iye kóró tẹ́ bá nínú ọsàn wẹ́rẹ́ yẹn bóyá kóró 3 ló wà ńbẹ̀ ẹ kà Psalm 20 lẹ́ẹ̀mẹ́ta bóyá kóró 7 ló wà ńbẹ̀ ẹ kà lẹ́ẹ̀mẹ́sàn ó depend kóró tó bá ti bá pàdé wà wákàtí ẹ lọ fi omi yẹn bá ìṣẹ̀dá yín wí ẹ lọ fi gbàdúrà ẹ fi béèrè fún Olúwa inú mi dùn lẹ́ni jẹ́ rógò mi lò má wàá lọ rèé fi ìbálòpọ̀ celebrate yẹ má wàá lọ ṣe nǹkan ẹlòmíì kẹ̀lẹ́lẹ́ yìí gbogbo ẹ̀yàn ọmọ January February March yẹn kí surprise kọ́ lọ̀rọ̀ yín nílò surprise today is my joyful day on earth pé okay o ẹja lọ sílé ìtura ẹ lọ hòtẹ́ẹ̀lì ẹ lọ rèé ṣe kínní rárá ẹ ṣe nínú ilé yín torí ẹ gbọ́dọ̀ pariwo àṣírí ara yín síta torí tó ń bọ̀ ní gbogbo ọjọ́ January February March ire kan máa ń wá bá wọn ní ọjọ́ ìbí wọn tó jẹ́ titi wọn tí gbogbo èèyàn bá ti celebrate ní tẹ́ bá ti jáde àwọn tó máa kọ́ gba ire yẹn dè máa ń celebrate káàkiri ó máa ń pín ni àìmọye tó ti mú àmọ́bọ̀ orin rere tó rò bí ayé ló ń ṣe tó jẹ́ pé láti ọjọ́ ìbí ló ti sọ ògbónù láti ọjọ́ ìbí ó ti sọ àyànmọ́ nù tó bá ti lè bọ́ sí April May irú èmi báyìí May ni mí ọmọ May gbogbo ìgbàlẹ̀ lè celebrate ọjọ́ ìbí ṣùgbọ́n ní ọjọ́ tí wọ́n bá ti bí yín yẹn ẹ yẹ ọjọ́ ìbí yín ẹ má ṣe lọ́jọ́ náà. wọ́n ṣe ń jọ mi. bí abẹ́ mi ṣe jọmọ May báyìí wọ́n kàwé mi kí n celebrate birthday wọ́n á ní pé mo fẹ́ ṣe lọ́jọ́ tán bí mi yẹn ní gbọ́dọ̀ ṣe torí pé kí ni ewu tó máa padà kó bá mi pọ̀ ó lè tó bá jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ ọwọ́ tó bá jẹ́ ẹni tó jẹ́ pé ó ní business ìrìn àjò rẹ̀ ò ní yá kíákíá torí pé kí ni ó yẹ kó ya ọjọ́ yẹn sọ́tọ̀ kó fi ṣàdúrà túra ọ̀tún ni ọjọ́ kejì o lè lọ sọ pé ní ọ̀la ni mo celebrate birthday mi
kó o ṣàríyá, ẹ ṣe jíjẹ mímu, ẹ ṣe rẹsì, ẹ ṣe gbá àjọ jẹ ni. Ṣùgbọ́n ní ọjọ́ tó forí sọlẹ̀ yẹn tó mọ̀ pé May 5 náà bí n báyẹn ká tó pé ọjọ́ yẹn gan ni mo fẹ́ ṣe, ẹ má ṣe é. Torí pé kí ni àwọn tí ń fà wá fún yín ni pé ọjọ́ tí wọ́n bí yẹn àdúrà ní kẹ́ ẹ fi ṣe. Ẹ fi ṣe àdúrà tó jẹ́ wípé ẹ wá wọ aṣọ àlà sọ́rùn, aṣọ wí fún ni o, ẹ wọ̀ sọ́rùn kẹ́ ẹ máa bá Ọlọ́run sọ̀rọ̀, kẹ́ ẹ máa gbàdúrà. Kódà gan ẹ lè wá ibì kan lọ ilé àdúrà àbí ibi tí ìgbàgbọ́ yín bá rọ̀ mọ́ ká bá yín gbàdúrà. Tẹ́ bá ti gbàdúrà ẹ jẹ́ ká bá yín fi tọrọ lọ́wọ́ Ọlọ́run. Ẹ wá tọrọ fún iṣẹ́ tẹ̀ ń ṣe, ẹ tọrọ fún àwọn ọmọ yín, ẹ tọrọ fún ẹ̀mí gígùn. Tẹ́ bá ti wá tọrọ yẹn ní ọjọ́ kejì, kódà ẹ lè mú ìnáwó yín sí oṣù tó bá wù yín. Ẹ lè mú lọ́jọ́ kejì pé ọjọ́ kejì ni mo fẹ́ ṣe birthday. Ẹ má máa celebrate ọjọ́ ìbí ní ọjọ́ yẹn gangan, ẹ máa yẹ. Ìyẹn àwọn ọmọ tó bá láti April, May àti June, torí June náà agbára omi ni wọ́n, ajé ni wọ́n, ẹ máa yẹ. Then tẹ́ ẹ bá wá fẹ́ yẹ, ẹ má wà nínú aṣọ àlà ní ìbálòpọ̀. Sáà pé obìnrin máa ń wọ nẹ́ẹ̀tì white, a lọ súnmọ́ ọkọ ẹ̀, obìnrin lè lákàkọ́, má wọ̀ ọ́ ní àkókò tó bá jẹ́ oṣù ọjọ́ ìbí ẹ̀, má fi ṣe ìbálòpọ̀. Ṣé wọn pé ìràwọ̀ mi báyìí bedsheet wọn láti ṣe ká máa ń tẹ́ sórí bẹ́ẹ̀dì yẹn wọ́n á jẹ́ white, aṣọ wọn white, nǹkan wọn white. Ní ọjọ́ oṣù yẹn mo máa lè sọ fún ọmọ gbogbo mi ẹ má ní ìbálòpọ̀. Ẹ kà fi ọjọ́ yẹn fi ọ̀nà ìmájẹ̀mú yín, ẹ fi ọ̀nà ògo yín, ẹ fi ọ̀nà gbogbo àyànmá yín. Torí pé kí ni ẹ máa padà rí èrè rẹ̀ ×2. Kò sí ohun tí ẹ bá kó ẹ̀gbin mára, àánú ò ní wá. Àánú a máa wo ẹ̀gbin, kò dẹ̀ kí ń gbé níbi ẹ̀gbin. Ṣùgbọ́n tí ara bá wà ní mímọ́, àánú á ṣe ẹ́ lóore. Nígbà míì ọwọ́ ìyàwó máa ń lọ sókè ju ọkọ lọ. Kí ló fà á ni pé arábìnrin yẹn mọ irú ẹ̀dá tó ń jẹ́, ọmọ alágbára lòun, májẹ̀mú ló wà. Ó lè fi gbogbo àwọn èèwọ̀ yìí, ó ṣe kí ni ó fi lẹ̀. Tá a bá wo bàbílíkẹ́lẹ̀ wọn yẹn tó pé kí ló ń jẹ́ èèwọ̀? Ṣe pé àwọn míì máa ń sọ pé Olúwa máa ti dáwọ́ gbogbo ohun tí mo dáadáa rárá ní pé kò sí kan tó ń jẹ́ èèwọ̀. Èèwọ̀ wà o. Ẹ̀jẹ̀ Jésù ti ilé àgbogbo. Ẹ̀yin lẹ sọ pé Jésù clear kí n wá bí lọ sí ìdí òrìṣà báyìí. Lọ pé nǹkan tí ò kàn mí tá a pè mí sí kí n lọ gbé mi àbí kí n lọ bẹ̀ kí n sọ pé òróró òtúnra yìí mo dà sórí òrìṣà. Ní tí èmi gan bọ̀ wá tí mo bá ń bẹ̀ ni. Tí mo bá ń bẹ̀ ká tó bàbá ńlá mi kí ẹ̀sìn tó dé náà ti ń bọ̀. Bóyá mò ń jẹ́ Ògúndélé báyìí kí wá lọ orúkọ mi sí Jésù Délé. Ṣá tí mo bá tẹ̀ máa ṣe ìbámutísí Kristi màá máa jẹ́ Pọ́ọ̀lù àbí Sámúẹ́lì. Orúkọ ìran mi ò lè parẹ́ lára mi. Torí pé kí ni èmi ò mọ tí wọ́n lò orúkọ ọmọ nìjánu àìmọye orúkọ gan tí ń kó èèyàn yọ nínú ewu. Àìsìmọ̀ wọn yọ orúkọ tí ń kó èèyàn sínú ogun. Jésù gbé mi lékè, òde ń jẹ́ Ògún gbé ẹ lékè nínú ìran rẹ. Ṣùgbọ́n torí pé o ti da pásítọ̀, o ti da wòlíì, àbó o ti da holy person, orúkọ mi ni Olúwa gbé mi lékè. Bàbá ńlá rẹ ti ń jẹ́ Jésù, ó ti ń jẹ́ Ògún gbé wọn lékè. Ìwọ wá sọ wípé Olúwa gbé ẹ, lóòótọ́ Olúwa ti gbé ẹ lékè. Orò tí wọ́n ń bọ nílé bàbá rẹ, mo rí pásítọ̀ tó lọ ń bọ náà. Ẹ jẹ́ káyé má tara wọn pé ẹ má ṣe ṣẹ̀ṣẹ̀. There is difference between culture and religion. Èmi ò ń kó àṣà sọnù àṣà mọ́ láti láyé. Irú Fáṣùgbà báyìí Jésù ṣùgbà. Jésù ń gbé ẹ̀yìn báyìí Fáṣùgbà. Ifá ṣùgbà kí wọ́n sọ pé orúkọ mi ni torí pé mo gba Olúwa ṣùgbà. In tó dèrò mọ́ orúkọ yẹn ṣe é máa ní ṣe báyìí dogun bá ní sáyìn lẹ dání. Bóyá torí pé kí ó mọ̀ bá àwọn tẹ̀síwájú mọ́. Kí ló ń tẹ̀síwájú? Ìṣẹ̀ṣe ò lè kúrò láyé tán Jésù wọn fi dé. Kí wọ́n wí? Ìṣẹ̀ṣe kò lè kúrò láyé tí Jésù wọn fi dé. Pásítọ̀ tí ń mẹ́kù pẹ̀lú àwọn ìṣẹ̀ṣe. Wọ́n ti ń gbàgbára lọ́wọ́ wọn. Ṣùgbọ́n àwọn náà la tún máa ń bú wọn. Àwọn náà la sọ pé ẹbọ lẹ̀ ń rú. Èmi ò pẹ́ lẹ́ni tó ń bú wọn. Torí mo gba kọ́tọ̀ láàyè, mo sì gba ìgbàgbọ́ láàyè. Adébábá méjèèjì ni a ò dẹ̀ lè sọ pé orísun báyìí ni wọn. Ṣé mo máa bọ́ Ògún ti wáyé ni? Mo máa bọ́ Ọya ti wáyé ni? Mi ò mọ bó ṣe. Àwọn tó wà tá mọ ìríjú wọn náà máa bá ṣẹlẹ̀, àwọn ló lè sọ ìṣì nípa rẹ̀. Sọ́ọ̀nì mi mò ń jáde ní mi ò yí padà. Ọmọ tí mo bí ò yí padà. Ìran mi ò gbọ́dọ̀ yí padà. Kí ló fà á ni pé
nǹkan ti kọ́ lẹ̀ fún èmi ò mọ̀ mo ti wà nù Kristi mo ti di ẹni ẹ̀dá titun ṣàn báyẹn ẹ̀jẹ̀ yẹn ti gbé ó ti tábàtà pé ewu tiẹ̀ ń bẹ lórúkọ yẹn ẹ̀jẹ̀ Jésù tèmi tó ti dá mi di àtúnbí ó ti yọ kúrò kó lè àfẹ́ẹ̀tì tèmi àárín pàtó tó ń jẹ Ifálékè náà ó dẹ̀ ń jẹ lọ ó wà ó dẹ̀ ń ṣe tiẹ̀ lọ yẹn ni pé yẹn kí lórúkọ yín orúkọ mi ni Pásítọ̀ Ifálékè Ifálékè kí ni sà nígbà tójú dé ń pọn tógun dé tíjì dé ó lọ gbàdúrà wọn ní kí náà ń bọ nílé bàbá rẹ tó ò tí lọ bọ ó ní kò ṣe gbọ́ sà pásítọ̀ lọ sọ báyìí ó ní ó mọ̀ pé wọ́n ti fi ẹ́ dá májẹ̀mú bẹ̀ lọ rèé bá wọn ìyá mi ìlé wa máa ré bọ òrìṣà bàbá mi ti fi mi dá májẹ̀mú níbẹ̀ wọ́n sọ nípa ọjọ́ ìbí tó ṣe padà pẹ̀lú ọjọ́ ìbí ni o pé bàbá mi tí wọ́n ti fi mi dá májẹ̀mú bẹ̀ bọ̀ mo ti gba Jésù ìní lè ṣe mọ́ ṣé ẹ lè máa bá mi ṣe ntẹ́ bá fẹ́ ṣe ẹ jẹ́ n kó fún yín kò sí pé kínní. ẹ gbowó mi ò ní interest. ní interest ó ti ṣẹ́nu ó ti sínú ó ti ṣẹ́nu. ẹ ṣáà gbowó ń tin. ẹ ṣáà gbowó ń tin. ìyẹn ò ní pé kó bọ̀rùn jẹ́ ẹni tó bá sọ pé ẹni tó bá dọ̀rọ̀ pé ò lè rí ìjọba ọ̀run wò tó bá ti lọ bọ̀rìṣà tó bá ṣe kinní kan wọ́n kò ti báíbù nítorí wọ́n lọ kàwé gboyè ni àfihàn wọn. kò sí wòlíì àbí pásítọ̀ lórí ìkẹpẹ̀ tẹ̀mí sí ìwà tó lọ́wọ́ fi hàn mí tó lè sọ nǹkan báyìí ló máa ṣe níjọba ọ̀run. ìyẹn ò ṣeé ṣe. pé tó bá ti débẹ̀ àwọn tó ń ṣẹ̀ṣẹ̀ wọ̀nyí ẹ máa jóná ni ẹ ń tara yín jẹ o. ṣé ìwọ ni Olúwa tó dá wọn ṣe bẹ́ẹ̀ mi kàn náà èmi náà wọn náà ni ìwọ náà èmi tiẹ̀ o ò ṣe fèsì láìfù tiẹ̀ ìwọ máa dọ́sìn tiẹ̀ lọ àwọn náà ṣe tiwọn lọ tó bá yá mi ò lé wọn o tí máa ṣe program ní ṣọ́ọ̀ṣì mi ẹ̀sìn kìíní á wá ẹ̀sìn kejì wọn wá gbàdúrà ni mi ò dẹ̀ ń gbélé kàn mí mi ò ní táyà wọn bá tèmi lọ́n tèmi. ẹ máa ń lọ́wájú ilé babaláwo tẹ ẹrú ṣáyẹ ẹ máa sọ ẹ ní gbé mi. tí mo bá dé wájú babaláwo tí mo bá kọjá wájú bẹ̀ tí mo bá rí òrìṣà ń bẹ̀ mo ń lọ ń tèmi ni o n tó mà ló ń sìn kò kàn mí ìṣẹ̀ṣe dúró culture dúró àdúrà dúró kìrìsìtẹ́nì dúró ni kìrìsìtẹ́nì dúró some people are in the church àwọn èèyàn kan wà nínú church wọn ti da kìrìsìtẹ́nì àwọn kan ní ojú wọn ń ṣọ̀rẹ́ so má rò pé bóyá gbogbo apáta torí ọjọ́ bí ẹ ó ṣe pàtàkì ó ṣe kíní kan àwọn tó máa túmọ̀ ọjọ́ bí ẹ mo sọ pé mo ti ń bá ti lè mọ 1990 something náà bí ẹ máa sọ orí àwọ̀ tó ń lò máa dé sọ̀nà àbáyọ sọ̀rọ̀ rẹ̀ sà so culture dúró kírísítẹ́nì dúró má dà wọ́n papọ̀ má lọ rèé kọjá kí n lọ sọ pé mo fẹ́ lọ sí ìdògún báyìí nílùú wa lóńdó yìí ṣàǹpẹ́ Oǹdó báyìí Ajájá ni wá adè níbi táwọn ti máa ń ṣàgùn máa ń ṣọdún Ògún táwọn máa gbógun jáde kí wọ́n sọ pé ní orúkọ Jésù Ògún Ìkóṣìdì ohun tán fi dó Ògún síbẹ̀ mi ò mọ̀ o lóòótọ́ ẹni tó ń gbénú mi ju gbogbo aráyé lọ táwọn sí Kristi ṣùgbọ́n kò rán mi dúró nílànà tiẹ̀. ẹ̀yin rí bí ìkọjá àyè grammar school. ó kọjá ìkọjá ètò pọ̀ jù ni sọ̀rọ̀ pé nígbà yẹn intan fi sẹ́ńgbà yẹn. wòlíì mi àrí bíi pé ìgboyà àti agbára Ọlọ́run tí ń bẹ nínú òun fẹ́ pa. ó padà máa tẹ́. ẹ̀mí òkùnkùn. ó padà máa tẹ́ sà. tí ẹ̀mí yẹn bá bẹ̀rẹ̀ sí ń bá jà àdúrà ni kó má gbọmọ lọ́wọ́ ẹ̀. à ń sọ̀rọ̀ nípa àwọn ẹ̀mí wọ́n ti rẹ̀ pé bẹ́ẹ̀ sọ pé ní ènìyàn ń sun ọ̀tá rẹ̀ wọ́n fẹ́ kó sáré káwọn ti bá tẹ lọ tí wọ́n bá gbé òrìṣà jáde pé kó lọ bá èèyàn jà tí Olúwa bá pàṣẹ fún wòlíì pé kó lè jáde ló lè lè tí ò bá pàṣẹ fún ẹ ò lè rí ilé. ẹ bá tí mo sọ bóyá ẹ̀mí òkùnkùn wà nínú èèyàn báyìí wọ́n á gbé débí wọ́n á gbọ́wọ́ lé ẹ yá yí padà bẹ́ẹ̀ bàbá òde rán mi kò fi rán mi yìí máa wọ níran ni tọ́ Olúwa ó dáwọ́ lé rẹ ó rògbò rẹ lọ wọ́n ní pé padà lọ rèé pa láṣẹ ẹ láti kọ orúkọ pé lórúkọ Jésù pé nǹkan máa wọlẹ̀ ẹ jáde kúrò mẹ́ ó rán mi ní ó ti rán mi ní bẹ́ẹ̀ mo ó lè sọ pé sọ́bọ̀rọ̀ báyìí pé a ti kọ́ wípé yóò pa àwọn àlejò wọ́n ó sì fi ìbẹ̀rù bójó jáde pé lọ sọ fún àfi rán mi nígbà yẹn nìyẹn ṣùgbọ́n tá a bá rán mi ò ní tàkàsí mi ò ní ṣe ìṣẹ̀ṣe ń ṣe tiwọn Islam ń ṣe tiwọn Christian ń ṣe ti tiẹ̀ gbogbo apáta ọmọ ìyá kan náà ni wá tá là ń ké pè Olúwa torí pé àwọn ìṣẹ̀ṣe náà wọ́n máa ń júbà Elédùmarè Muslim ajúbà Allah Ọlọ́run náà ló ń ké pè Jésù àwa náà júbà Jésù àbólúwa òun náà là ń ké pè torí ẹnìkan ló ní ẹ̀mí wa yálà tí wòlíì ò bá ti lè dá ènìyàn tó ò lè tọ́ pé o lè create ènìyàn o ò ju anybody lọ nínú ẹ̀sìn wòlíì tó bá wọn pé òun lè dá èèyàn
pé òun lágbára jù bẹ́ẹ̀ lọ kó lọ dá ènìyàn pé ìwọ lágbájá yìí má ṣe lè mo dá ọ ṣùgbọ́n kò sí ṣùgbọ́n a máa yẹra kó bẹ̀ tá a bá wá bọ́ sí oṣù July August September mẹ́wàá kí mẹ́ta mọ́ mú wọn ewu tó bẹ mọ́ tiwọn ni wípé nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀dẹ̀ wọn ní ọjọ́ yẹn mo máa ń rọ̀ yín bóyá ẹ fẹ́ ṣerun bí àwọn obìnrin ni mo kọ́ bẹ̀ lórí obìnrin ó fẹ́ lọ ṣerun ó fẹ́ ṣe gbá ó fẹ́ ṣàwo ní ọjọ́ tó bá fẹ́ lọ ṣerun má jẹ́ kí aṣọ dídú ó wà lọ́rùn rẹ̀ ọmọ tán bá bí ń July August September tó bá ti di ọjọ́ òbí bóyá àyájọ́ òbí rẹ̀ tó fẹ́ mọ̀ pé birthday tán máa ń pè lédè òyìnbó tó fẹ́ celebrate ẹ̀ tó bá ti di ọjọ́ yẹn ẹ má máa jẹ́ kí aṣọ dídún kó wà lọ́rùn yín bẹ́ẹ̀ bá tiẹ̀ máa wọ aṣọ alárànbá máa fi ń ṣe patí nǹkan kan tẹ́lẹ̀ fi ọjọ́ òbí yín ẹ má jẹ́ ó ní dídún lára torí pé kí ni ọjọ́ tí a bí yín ìmọ́lẹ̀ tàn lọ́jọ́ náà torí ẹ jẹ́ ọmọ alágbára July August September ṣàwọn pé báwo de wo August dáadáa ẹ rí wípé inú ẹ̀ ni ìràwọ̀ tó ń tàn yẹn tó gbóná rírí wà nú ẹ̀ tẹ́ bá de wo September ẹ rí pé ìràwọ̀ erùpẹ̀ funfun wà nú wọn so àwọn ìyẹn ń ṣe ọmọ tí wọ́n ń ṣe ọmọ òkú tí ń gbé nǹkan dídùn wọ̀ ní ọjọ́ yẹn ó fa ewu sínú ayé wọn ó sì ń jẹ́ kí ayé wọn ní ìdápadà sẹ́yìn tó pọ̀ then bó o bá wá ṣe yẹn tó bá jẹ́ pé obìnrin tẹ́ bá wá fẹ́ di orí bí ìlàkẹ ẹ fẹ́ dirun pé ẹ fẹ́ ọ̀làlájọ fẹ́ yọjọ́ bí wa a fẹ́ dirun a fẹ́ ṣe gbá ẹ má lo alárànbarà attachment àbí náà máa ń pè kí ní òwú tẹ́ máa fi ń kórun ẹ má lo oríṣiríṣi kọ́lọ̀ ẹ má lo oríṣiríṣi kọ́lọ̀ irun tá a dá máa yín ní kọ́lọ̀ rèé lò torí ìṣẹ̀dá yín kò gbà láyè kẹ́ ẹ lò tó bá wá jẹ́ ọkùnrin mi lọ ń tìǹtì irun ó lè gbé blue síbí àbí kó gbé colored síbí ẹ má ṣe dẹ ní ọjọ́ yẹn ẹ má fi tán pè ní ẹmu àbí akọ́líkì kan ìyẹn àwọn ọkùnrin má mu bí ọtí líle má tiẹ̀ lò fílẹ̀ gbà pé àyájọ́ yẹn àyájọ́ tó fi ń tọrọ èèyàn máa ń fi ọjọ́ ìbí tọrọ ìgbéga ni èèyàn máa ń fi ọjọ́ ìbí tọrọ ọ̀nà ẹ̀mí gígùn àtànà tó bá dí máa sọ nǹkan kan fúnlẹ̀ gbogbo ọmọ Yorùbá pátá gbogbo ẹni tó bá ti ṣe ẹ padà sọ pé wòlíì ń gbé ó ti wà lórílẹ̀ èdè ayé gbogbo apáta ní ká lọ ṣe kẹ ẹ dán wò tí ò bá ti rí bẹ́ẹ̀ ẹ já mi nírọ́ ẹ máa wá ka ọdún tẹ́nìyàn máa lò láyé sà mo fẹ́ filẹ̀ ni o ohun tí wàá fi pé 100 ó lé láyé kó tó jáde láyé 100 years tí mọ́tò bá gbá o tí mọ́tò bá ti gbá kò tí ì lè kú tí ìbọn Boko Haram straight bullet ò ṣe bá tó bá yẹ ṣe bá máa sọ fún gbogbo ọmọ tó lọ ṣe fúnra rẹ kò tó bá tó disturb mi nǹkan tó dé simple tá a rí ni tó lè ṣe fúnra rẹ wàá lé 100 ẹ̀sọ́ màá lé 100 torí bàbá tó bí ìyá tèmi 140 something years 148 years bàbá tó bí bàbá tèmi náà èmi mo àfọwọ́ gbé ni ó ti fúyẹ́ nílẹ̀ ìyá tó bàbá mi is 120 something years so wàá lé 100 ẹ lọ wá wọn pe ẹyin kan lẹ́yìn ìbílẹ̀ tí fún ní báyìí adìẹ bẹ́ẹ̀ ló máa ń yin wọn ló lè lo má lo agric solution mi ò sí bẹ ẹ wá lọ wá ìyèrè títù kì í ṣe gbígbẹ o kò ṣiṣẹ́ fún tútù tó fúnra rẹ̀ ká báyìí tó sì lọ kò níye ẹ wá lọ dáadáa ẹ bá ti lọ dáadáa ẹ wá dàbí pé òun ní ata ẹ wá fọ ẹyin bá ṣe ń dẹyin ẹ yá di ẹ̀kan ní má gbàgbé wàá fọṣọ wàá kú dáadáa wàá fi epo pupa wàá fi díjẹ tó bá tán wàá ṣàdúrà tó wàá lé 100 tó bá jẹ́ pé àgbàlagbà tó wá ti fẹ́ kú bóyá kò wá tètè kú bóyá ó ti ń jẹ ìrora ikú ẹ tó wá wò ó pé ikú yí pàmò yìí ti pẹ́ ńlẹ̀ bí ó ṣàìsàn tí ò fẹ́ kú torí ẹ̀mí ò ní bọ́ bàrọ̀ ẹ lọ fún ní ẹyin awó jẹ ọjọ́ yẹn ló máa kú. tó bá yẹ pé ẹni tó ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn náà ni. tó lè dera ẹ̀ tó bá dera ẹ̀ ẹ lọ fún lẹ́wọ̀ awó jẹ ó máa kú. èyí tẹ́ ní èèyàn ò fi ní kú yìí tó bá jẹ́ wípé ènìyàn ti wà lórí ìdùbúlẹ̀ àìsàn ló wá ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ yín báyìí ṣé ó lè ṣe ní tẹ́ ẹ sọ yìí. ó lè ṣe kò lè lọ yóò sọ ẹ̀mí ẹ̀rọ. yóò sọ ẹ̀mí rẹ̀ kọ́ ni kò lè kú ọgbọ́n ilẹ̀ Yorùbá ni ọgbọ́n ìjìnlẹ̀ Yorùbá ni ọgbọ́n táwa bá ní tí ìjìnlẹ̀ Yorùbá ní ni Yorùbá ló ní àwa la jogún ẹ̀
Ọlọ́run dá Yorùbá pé ó sì fún wa ní gbogbo nǹkan tó pé. Ogun òye kókó lórí Yorùbá nígbà tá a ti sọ nǹkan nù ni. Ogun òye iye òye kó já Yorùbá pé dáadáa. So ẹni tó bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn bí wọ́n ti fẹ́ kú nǹkan kan ẹ lọ bá ṣe. Ṣùgbọ́n tòòjọ́ àbí kó jẹ́ títù ní kẹ́ ẹ lò fún un. Ẹ má lọ lo gbígbẹ tá à ń rà 20 naira tẹ́lẹ̀ lọ́jà o. Gbígbẹ tí wọ́n máa ń fi kẹ́míkà ṣe. Ẹ̀mí gan-an ó sa ó gbẹ ó ti ní kòkòrò nínú. Títù tẹ máa já lórí igi tó ti tutù díẹ̀ ẹ lọ dáadáa kò níye. Tó bá jẹ tán ẹ padà yin Kristi. Àwọn wòlíì tòótọ́ wọ́n ti mọṣẹ́ tí mò ń sọ yìí. Wọn ò dẹ̀ lè fílẹ̀ tinútinú mo yọ̀ǹda ìjẹná ló máa jẹ́ kò ní jẹ́jẹ́ òru. Mo ṣe rí nu. September lẹ́dí. Tọ́ tá a bá ti wá di oṣù October. Àwọn ọmọ October. November. December. Tiyín ló yàtọ̀. Tiyín gan ló yàtọ̀ pàmbélé. Tiyín ló yàtọ̀ ní gbogbo ọjọ́ bí. Tiyín ló yàtọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti fi event kóra rẹ̀ sínú ìdè. Pé bóyá à ń celebrate ẹ máṣọ ẹlẹ́gbẹ́jọdá aláràǹbarà ẹlòmíì gan wọ́n gbé lọ sórí omi lọ celebrate ẹlòmíì gbé lọ sí bíìṣì ẹlòmíì kà lọ káàkiri. Àyà mi. Àyájọ́ yín ò waste owó. Àyájọ́ yín ò fi owó kò da owó sọnù. Lọ́jọ́ yẹn gangan. Ní ọjọ́ yẹn gangan ni ẹyẹ. Lóṣù yẹn wọ́n lè. Oṣù yẹn ẹ lè dára ẹ lè sọ kedilẹ̀. Wọ́n lè sọ lọ́sẹ̀ kan odidi ọ̀sẹ̀ kan lè. Ẹ lè máa fi ṣe lọ. Ṣùgbọ́n ní ọjọ́ yẹn gangan tí ẹ bá ti fẹ́ mọ̀ pé ok ní lọ́jọ́ pé for instance báyìí èyí la bí mi ọ̀la ní birthday mi ẹ lọ rè wá èso kẹ́ ẹ kó jọ. Èso ẹ kó jọ. Èso yẹn tó bá jẹ́ mi ni ẹ wá tọ̀ àwọn oníbàárà lọ tí yín ló yàtọ̀. Ẹ tọ̀ àwọn oníbàárà lọ ẹ fi òdìdì síbẹ̀ ẹ fi èso síbẹ̀ ẹ wá lọ apá àwọn oníbàárà ẹ wá padà sínú ilé ẹ má lọ bíṣẹ́ ẹ tọrọ àyè ẹ wá padà sínú ilé ẹ wá máa gbá ìṣẹ̀dá yín gbogbo ibikíbi tí ọ̀nà bá ti dé mọ́ mi láyé lọ́rùn àyájọ́ òní lọ rèé sílẹ̀kùn yín ilẹ̀kùn tó ti dí máa ṣí kalẹ̀. Mo ti fi ìtọrẹ àánú jáde mo ti jẹ́ kí ara ò kí ní ọ̀gẹ̀dẹ̀ mo ti mú jáde o mo ti fi iyọ̀ jáde ọwọ́ tó di iyọ̀ kọ́ ló tu ibi abádèrè mi mọ́ ẹ lọ tú mi sílẹ̀. Nínú tẹ́ ẹ wá gbé lọ yẹn ẹ ó jẹ lára èso yẹn ẹ mú lára iyọ̀ yẹn ẹ wá tú sínú omi. Tó bá yẹ pé ṣọ́ọ̀ṣì ló ń lọ àyájọ́ yẹn lọ ṣe dúpẹ́ ṣọ́ọ̀ṣì. Tó bá jẹ́ mọ́ṣáláṣí ni lọ rèé ṣe bí àṣà káàbí kó lọ ṣe tọrẹ àánú lọ rèé ṣe. Tó bá jẹ́ pé ìṣẹ̀ṣe ni ọ́ ni lọ rèé bọ lọ rèé bẹ́ẹ̀ lọ rèé sàárà fáwọn èèyàn títí ẹ. Tó bá wá ṣe tán wọn ìjàpájà kan gorí ẹnìjọ́ náà ró léwu má gba ìbálòpọ̀ láàyè kà lọ lé jẹun tó bá wù ẹ́ tó o dẹ̀ ra wàá wá lọ ra nǹkan tí ò ní ná lọ́jà tó o fẹ́ lò fúnra ẹ̀. Kò ní ná o bá ní 20 naira ní naira náà ni. Ló máa ra. O bá ní 10,000 ní naira náà ni. Kò gbọ́dọ̀ ná. Ẹ̀yin tó bá yẹ pé tó ní yàrá sáyé ni o tó lóbi ẹ wá lọ ra nǹkan tí ẹ ò ná fún àwọn òbí yín. Bóyá aṣọ ẹ má ná. Bóyá bọ́ǹfìtà. Ẹ má ná. Ó máa fún yín lẹ́mìí gígùn ó máa jẹ́ kẹ́ ẹ tọ́ ó sì máa ja ogun kúrò lọ́rùn yín. Tẹ́yìn tí ò bá wá lóbi mọ́ láyé torí àwọn mi lè béèrè pẹ́pẹ́ àwọn tí ò wá lóbi nǹkan tán ti jáde láyé àyájọ́ yẹn ló yẹ kó lọ síbi orí ìyá ẹ̀ kó lọ rè sọ pé ìyá èyí lọ́jọ́ bí mi o fúláwà rè kó lọ rè kó ṣáà lọ gbàdúrà mẹ́ kó fi tọrọ torí ẹ̀mí ni òkú ti di ẹ̀mí ó sì ń gbọ́n tó ń sọ. Bíbélì sọ pé ẹni tó bá ti kú ò mọ nǹkan kan mọ́ pé ó ti lọ ni. Ó ti lọ òun náà ló sọ wípé wọ́n á padà jí dìde pé wọ́n á padà di àtúntò pé ní ìkẹyìn wọn bá òun jọba pé ó ti sùn tó bá jẹ́ ní tó kú kò kú ó sùn nílé Olúwa ni kò sẹ́ni tó kú torí àjíǹde sì ń bẹ fún ó sùn ní kì í ṣe pé wọ́n kú kò sẹ́ni tó kú nínú Kristi pé ó kú ó sùn nínú Olúwa bó ṣe lọ lóòótọ́ ó ti lè sùn kẹ́mi má bá sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ sì ń wà ń bẹ̀ ó dàbí kí ẹ pé èèyàn kú ni òkú yẹn sì ń wálé ó wá ń ṣílẹ̀ kú. Àjíǹde àwọn òkú yóò sì wà fún àwọn olódodo sí àjíǹde ìyè àwọn ẹni ibi sájíǹde ìdájọ́. Ó sátìn. Wọ́n sùn nínú Kristi kò sẹ́ni tó kú láyé gbogbo wọn sùn ni ṣùgbọ́n tí ó fà á jáde pé n tí a ká mọ́ wọn lọ́wọ́ nígbà tán kú yẹn ni a ó fi ṣe ìdájọ́ wọn tó dúró
ní ìdájọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ oṣù iná máa ń sáàkì ní ọjọ́ òbí wọn tán bá múra. Sáàkì wọn. Tán dá wọn dó lẹ́nu iṣẹ́. Torí àwọn náà torí èèwọ̀ tán jẹ. Ṣàwọn pẹ́ lómi lọ́jọ́ bí ẹ báyìí, ọkọ ẹ̀ sáré súnmọ́, girlfriend súnmọ́, ọ̀rẹ́ rẹ̀ súnmọ́, nígbà tó wá súnmọ́, ó lè délé sẹ́ńjọ́ kejì. Why now? Tó fi ẹ̀sùn kékeré tí ò ní túmọ̀, wọ́n á tì í sí lẹ́sẹ̀, wọ́n dá dúró. Kódà oníṣẹ́ àwọn mi gan, ó lè dé sọ́jọ́ wọn tó gbà, má rí ọ̀jẹ̀ kiri ẹni níbi iṣẹ́ mi mọ́. Wọ́n á lé. Àwọn ní pé ṣayé ló ń ṣe òun ni. Ní ọjọ́ bí ẹ o ti tàpá sí èèwọ̀ rẹ̀. Èèwọ̀ tó o dẹ̀ tàpá sí problem ni. Ẹ̀yin ò gbọ́dọ̀ fi jewelry sọ́rùn lọ́jọ́ tán bá bí yín. October, November, December. Má fi ṣe lọ́jọ́ bí wọn. Lọ́jọ́ bí wọn. Má tiẹ̀ fi Operation no chain, ọ̀bràn no jewelry. má tiẹ̀ kó anything sára, má lo anything. Nǹkan ọ̀ṣọ́. Nǹkan ẹ̀ṣọ́, iron ni, bead ni, whatever. Ó lè dé go. Kúlẹ̀. Ó lè dé go. Wà bí Olúwa ṣe dá ọ, ó lè bèrè. Má dé go. O ò ní dé nǹkan ilé ìrúgbò tí mo dé yẹn ní dé. Ẹ kà wá bẹ́ẹ̀, lọ bí iṣẹ́ rẹ bẹ́ẹ̀. Kó o lè ṣàdúrà ẹ. Ṣé nǹkan kan tí mo ṣe yìí? Wàá rí wípé lẹ́nu iṣẹ́ rẹ, ó ṣúọ̀ fún ẹ pé wọ́n ti máa promote ẹ. Torí ohun tó rọ̀ mọ́ ó pọ̀. Bẹ́ẹ̀ sì ni n tà ń sọ ibáyìí, ẹlòmíà ni pé nonsense ni. Àdàdà ló ń sọ. N tó lè ṣe ni pé what kíní ìsókè lọ́wọ́ ilé tó fẹ́ wù. Tó bá wá yá, ó mọ̀ wípé kíní ta kókó torí nǹkan kì í síbẹ̀. Mami, ọ̀rẹ́ tó ń gbọ́ mi, fi ìgbéraga sílẹ̀. Owó máa ń tìyàn o lè lówó kí ayé gbọ́kọ̀rún mọ̀, ṣùgbọ́n ṣe àwárí ara rẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ olówó ìsà, ogun máa ń jà wọ́n. Tógun á jà wọ́n pé ìnáwó yẹn á dí. Ẹlòmíì gan ọmọ ẹ̀ ní ogún ẹ̀. Kí mo wí sà? Ọmọ ẹ̀ ní ogún ẹ̀. Ṣùgbọ́n àyè kí kó wá sọ pé ké lọ rèé ṣe nǹkan báyìí lórí ọmọ wa ló ti pọ̀ jù. Kí ló máa fa ni pé alákọ̀wé máa ń kọ nǹkan lẹ̀. Túnú ni wọ́n máa gbé it's normal. Nígbà tó bá dé ìyá, àwọn ọmọ yẹn máa padà gbogbo kan tí wọ́n ní, wọ́n fi lu gbàǹjo. Tó pé kí ni wọ́n nígbà tí ọmọ tí ò kí ẹ̀ fún tó ráyé gbé fún, á padà wá bojú rẹ̀, á padà wá bá ẹ̀yìn rẹ̀, á padà wá ẹlòmíì fowó ẹ̀ kọ́lé káàkiri ni. Ṣùgbọ́n kókó ni pé irú ẹ̀mí tí mo sọ yìí, tí mo tọ́ lọ lo nǹkan eléyìí, ẹ lò fún ẹ̀mí ara yín, ẹ lò fún ẹ̀mí ọmọ yín, ẹ ṣe fún gbogbo wọn. Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ rí kú ọmọ. Ọlọ́run ò ní jẹ́ kẹ́yìn náà kú dọmọ nù. Gbogbo wa pátá, ẹ jẹ́ á tọ́jú àwọn ọmọ wa, ẹ jẹ́ á tọ́jú ayé wa, ká tọ́jú ògo wa. Ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà yìí, bó o bá lẹ́bí ń bẹ̀, mò ń bẹ̀ ọ́ báyìí o, dáàbò bò ó, torí ìjì ajá o. Ó ti ń bẹ̀ bára yìí. Láti on the 1 May, ẹ múra o. Ẹ múra o. N tí mo Olúwa fi hàn mí mò ń sọ yìí. Àwọn Boko Haram àbí? Àwọn Boko Haram. Àwọn bandits á ṣe ọṣẹ́ tó pọ̀. Ju tèé tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ lọ. Fíìmù láti rí, sísí fíìmù láti ń wò. Láti May 1. Wọ́n á ṣe ọṣẹ́. Àjọ máa kaná òsìn lórí íńtánẹ́ẹ̀tì ni. Wọ́n tá a bá gbàdúrà dáadáa. Tá a bá gbàdúrà, yóò yí ìpinnu wọn padà. Torí ẹni tó ń jẹ́ bandit Ọlọ́run bá gangan, kó sí ìjọba nínú láti. àṣírí bandit ni òṣèlú. Kò jù báyẹn lọ. Tá a bá gbàdúrà dáadáa tó lọ ń kó sáwọn tó wà ní ìṣàkóso nínú. Ìkan ọwọ́ ti máa ba ìkan lórí àwọn bandit tó ti máa kà wọ́n jáde ẹ lọ kọ́lẹ̀ lọ́dún lè ní. Àṣírí àtúntún náà. Àṣírí àtú. Àwọn máa ba bandit tó jẹ́ pé ọ̀gá ni, á lè tú gbogbo àwọn àṣírí tó wà ń bẹ̀. Ṣùgbọ́n ọjọ́ tó bá tú àṣírí àwọn á lọ pamálé. Wọ́n ti rán wọn kan lẹ́wọ̀n báyìí. Wọ́n á lọ pamálé. Kí ló fà ni pé Áfíríkà ni wá, a free nínú ìkà. A lè ríra wa tán. Ṣùgbọ́n ẹ jẹ́ á múra, dùgbẹ̀dùgbẹ̀ ó wà lókè tó fẹ́ já. Ibi ò ní dé bá o, kò ní dé bọ́mà ẹ̀, kò ní dé bẹ́bí ẹ. Àwọn Afẹ́nifẹ́re rẹ, ibi ò dẹ̀ ní dé bá o. Orílẹ̀-èdè Nàìjíríà papọ̀, èmi gbàdúrà kí Olúwa jọ̀ọ́ kó má fi àyè sílẹ̀ kí ibi ìṣẹ̀lẹ̀ tó bá lọ ṣẹlẹ̀. Láti orí àwọn òṣèlú ti máa bẹ̀rẹ̀. Àwọn òṣèlú á jẹ̀yà o. Pàápàá àkókò yìí ni mẹ́sẹ̀jì tí gbogbo àwọn pásítọ̀ tó wà nínú òṣèlú, ẹ lọ rèé ṣagbéjẹ́mọ́wọ́. Màá sọ pé kẹ́ lè kúrò nínú ẹ̀gàn báyìí. Bí bẹ́ẹ̀ kọ́, ẹ̀sìn yín máa padà wá pọ̀. Wọ́n resign. Torí olè ni yín o. Olúwa ní pé òun ò rán yín níbẹ̀. Àwọn tí ń fi jẹ́ẹ̀tì gbé owó dọ́là. Tá ń fi jẹ́ẹ̀tì gbé àlùfáà tó ń ṣe òṣèlú. Olúwa ní pé ikú yín ò lè dá o. Kò lè dá rárá. Ikú wọn ò lè dá. Torí pé kí ni? Wọ́n ti jẹ dòdò. Àwọn pẹ̀lú ẹni tó ní orílẹ̀-èdè lára. Wọn ní lè lẹ́yìn rẹ̀. Wọ́n ní lè lẹ́yìn rẹ̀ o. Olúwa sọ pé tó bá yá,
wọ́n ṣe máa ti ṣọ́ọ̀ṣì. Ṣé ìjọba wọn máa ti àwọn churches Ìjọba ti gbogbo á dá gbogbo àwọn ẹ̀sìn dúró tó bá yá ní Nàìjíríà wa? ní Nàìjíríà. Kí ló máa fà ni pé àwa la máa rúùtù ogun yìí jáde, ṣùgbọ́n tí a bá tètè lọ ṣàgbéjẹ́ mọ́wọ́, a dẹ̀ ti máa ká nǹkan mọ́ àwọn wòlíì kan lọ́wọ́ tó jẹ́ pé wọ́n ti jẹ Nàìjíríà pa. Àwọn wòlíì kan Bẹ́ẹ̀ ni jẹ Nàìjíríà pa wọ́n ti jẹ pa, áàfù Nàìjíríà ń bẹ lọ́wọ́ wọn látara òṣèlú. látara òṣèlú. Mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́, Olúwa bá mi sọ tó lọ́pọ̀ tó pọ̀ gan. Ìgbéyàwó, mọ́mì, tọ́mọ rẹ ò bá rọ́kọ tètè lọ sáré fún. Bí bó ò bá tiẹ̀ bó jẹ́ ni pé challenges ẹ̀yin tẹ́ wà lókè òkun náà tẹ́ máa ń face challenges yìí, ṣe mọ̀ pé ogun sà, ogun ògbéèbó, má sọ grammar, ogun ìgbéèbó. Ẹni tó wà Nàìjíríà ó ń ṣe àwọn tó wà nílùú èbó, ó ń kóná yá wọn bí dáadáa, àwọn àgbà ń dà wọ́n láàmú. Mo ṣe kan bí báyìí ó dàbí idán, ìdí ń ṣe dán. Mo rí i pé a fẹ́ gbé nǹkan kan wọ ìlú èbó, táyé fẹ́ yẹn lọ́wọ́, ṣùgbọ́n àwọn DHL ló gbé, kágò ò gbé, kò ṣeé gbé. Olúwa sọ pé kẹ́niyàn máa lọ sí yàrá kí a bá ń bẹ̀. Ẹnìyẹn gan máa gbọ́ mi ń sì kí sọ̀rọ̀ wọn ni wọ́n pè. Lẹ bá kiri sádùá. Kì í ṣàdúà. Tẹ fẹ́ gbé lọ́hùn. Kì í ṣàdúà. Kì í ṣàdúà. Ọgbọ́n àgbà ni. Ìkà. Kì í ṣàdúà. Wòlíì wà kò tí kú. Ibi tá a gbé sí náà kí náà ló máa gbé fún wọn. Ẹ bánu yàrá yín mọ̀. Eré ló pé. Ó disappear láti Nàìjíríà. Òun àti ìyàwó àtọmọ wọn bá kíní iṣẹ́ yẹn lórí tébù wọn. Ẹ ti bá a bí? Ẹ má wọrí ntí. Ó disappear láti Nàìjíríà. Ọgbọ́n àgbà Yorùbá gbé nǹkan láti ibi dé ìlú òyìnbó. Ṣé bí àwọn àgbàlagbà ń disappear lọ sí ìlú èbó? Ṣé bí àwọn àgbàlagbà náà ló máa ń fara hàn wọn? Àwọn kọ́ ló máa ra píà ń bẹ̀ ni. So bẹ́ẹ̀ sì ni Olúwa gan ní agbára tó máa lè sọ pé òun jù wọ́n lọ. Tẹ́yin bá sọ pé ẹ̀yin gbọ́n, Jésù náà tún gbọ́n jù yín lọ. So àwọn ọmọ ẹlẹ́yin wòlíì ń bí tó jẹ́ pé ọmọ Léfì ń bí wọ́n mọ̀ pé èmi ò ń ṣe nǹkan pamọ́. Kí ni ìmọ̀ adé lu òyìnbó? Wọ́n ní sá, máa jẹ́ lóyìnbó ṣe wà. Torí àti gbélé ẹ̀kíní, wọ́n dá padà. Ẹ̀kejì wọ́n dá padà. Kí ló dé? Olúwa ní pé wọ́n dá àwọn tó ò fẹ́ kó lò wọn ò fẹ́ tú ẹnìyẹn lẹ̀ ni. Kí ni ká ṣe? Ó ní ẹ yàtọ̀. Pàwọ́dà ṣe. Ẹja ṣe. N tó bá jọra wọn. Láfi ń gbé wọn. Tó bá tó àkókò ọmọ pé kò ní ẹni kò níwèé ìgbélé tó máa fi dé. Tó bá ti dé sà. Tẹ́ni tó níwèé tó bá ti dé kò ní lè padà mọ́. Bẹ́ẹ̀ ni kò ní lè padà mọ́. So wọ́n á wò pé kí la ṣe? Ojú òde gbọ́dọ̀ ti èmi. Olúwa ojú gbọ́dọ̀ ti mi, kí ni ká ṣe? Ó sì mọ̀nà járin lọ́hùn. A tún lọ gbọ́n àwọn bàbá wa. Àyà nínú ọgbọ́n Yorùbá. Bá a ṣe wá ya, ó bá nu yàrá rẹ̀. Nígbà tó máa pè mí, mo ní kò sáà ti rí tó ń wá nu lọ rèé lò. Ó gbà pàdé. Ìgbà tó bá dé gan, mo tẹ̀lé pé wà náà fáwọn ọmọ mi náà. Ẹni ẹ ti wálé. Ó ti wálé, ó ti padà gan sọ́hùn. Ó ti ìwé tí bọ́ọ̀sì. Dọ́kúmẹ̀ntì ti bọ́ọ̀sì ayé ẹ̀ ti nítumọ̀. Ó ti nítumọ̀ gidi. Ó wá wò mí, ó ní bàbá. Mo lè sọ pé ilé tí mo kọ́ pé àtàrà ẹ̀gán ni mo lè sọ pé ó ti kọ́ jù. Mo sọ̀rọ̀ some years ago. Sà, orí ọ̀fẹ́ tá a ní nínú ẹ̀sìn Kìrìtẹ́nì, àwa la ò fẹ́ jẹ́. Ẹni tó bá súnmọ́ wòlíì sà, á jèrè wòlíì, ìyẹn wòlíì tó tọ́ ni o. Torí ẹyẹ jẹjẹ lọ, ìpè ju ìpè lọ, àyàmá sì ju àyàmá lọ. Sà, ó jura wọn lọ. Kíkà. Yorùbá bọ̀ tí ní bá kanrin ni. Ẹni kò tẹ̀ fún kan. So ṣẹ́dá àwọn míì máa ń ṣe kinní kan sà. Màá bẹ̀ ọ́, má ṣe wòlíì, má ṣe àfà, má fojú di babaláwo. Odò wọn lè gbé ọ lọ, odò wòlíì lè gbé lọ kó má bọ̀ mọ́. Wòlíì lè bí èèyàn wò. Wọ́n lọ pé lóòpọ̀ wọ́n lọ lówó jù láyé pé ní ló máa lù pa, màá rán sójà, màá rán mi, ẹ lè má dé bá, wọ́n gan lè má jí sáyé mọ́. Kí ló fà á ni pé mo ní wòlíì dé èèyàn débí. Mo lè sọ pé kí ló fi ṣe wòlíì rẹ, nígbà mo ti ń sọ fún. Ó wò mí báyìí, báwo lẹ ṣe mọ̀? Olúwa pa lọ bá wòlíì ẹ. Bí bẹ́ẹ̀ kọ́, èmi á tú ẹ tipátipá, ṣùgbọ́n á padà wá retaliate. A sọ pé òun fẹ́ béèrè, ó ṣe revenge o. Ṣùgbọ́n ó dá májẹ̀mú fún òòdẹ̀ ṣe, ó ti bínú sí ẹ. Ó dáàdì ṣé èèyàn máa ń dá májẹ̀mú kó máa jẹ́ nígbà tó dá májẹ̀mú fẹ́ sọ̀kòtì ilẹ̀ òòdẹ̀ bá ṣe. Ó dáàdì nǹkan tó ṣe ni ò jẹ́ kì í ṣe bí mu ni. Òun ti gbà sí májẹ̀mú jọ yẹn. Òun ló ṣí ẹ̀. Ó dẹ̀ ní tó ṣe fóun ò jẹ́. Kò jẹ́. Kò ṣiṣẹ́. Kò ṣiṣẹ́. Ó sì dé. Nígbà tá a máa fúwo, tá a máa fi tọ́ dáadáa. Ẹni kí ló wá fi tọ́? Wá ní pé ó ní kí ló fà á ni pé iṣẹ́ tó ti ń ṣe tẹ́lẹ̀ òun lè dàrú. Nígbà tó ò bá rí sí, ó mọ̀nà ẹ̀dọ̀ mi padà. Ìwọ ò tún wá mọ̀nà rẹ̀ tán,
ó tọ́ wòlíì míì lọ wọ́n ní ya kọ́ ẹ lọ́gbọ́n ṣé bó ti ń ṣiṣẹ́ ni tí gbogbo ẹ̀ bá wá kú dí. Ọ̀dájú wòlíì. Ẹ wá gbọ́n tó ló wá sọ tí mo fi parí ẹ̀ ẹ̀yin tẹ́ wà lókè òkun kẹ́ ẹ tó bọ̀ kẹ́ ẹ tó dé sí ìlú bàbá yín ẹ máa béèrè ọ̀nà tí mi sọjú báyẹn lọ tó dún tó ta kókó tó lọ mọ́ kó o tó dé sí ìlú tá a ti bí ẹ ìlú abínibí ẹ béèrè lọ́wọ́ ẹ̀wọ̀n tí o súnmọ́ ní ìlànà tí ìwọ náà gbàgbọ́ ní ẹjọ́ ẹ bá mi wò ṣé ń bá lọ ṣé kò séwu tó gbẹ́ngbà míì ẹlòmíì aṣọ tó kó bọ̀ àti owó tó fún àwọn ènìyàn bí náà fi dé mò ń sọ nínú ìrírí táwa ti rí àti inú ogun táwa ti tún yàn sílẹ̀ owó tí wọ́n wá rí ẹ alọ̀rẹ́ kí bọ́dà wa owó tí o fún àwọn ẹbí àbí tó fún àwọn ọ̀rẹ́ náà fi so ẹ mọ́lẹ̀ bí ẹran ẹlòmíì aṣọ tó pín fún wọn níbí náà fi so ẹ mọ́lẹ̀ bí ẹran ẹlòmíì bóyá ọ̀rá ọṣẹ fún wọn ó ló lọ kí ẹ fún wọn kí ẹ lẹ́sìn tó fi kí ẹ fún wọn náà fi dì ẹ mọ́lẹ̀ àìmọye tí wòlíì bá sùn tó yẹ pé olúwa kà lù mí bíi sábàbí àbí gíga lè tíra fún wọn káyé wọn bá lè nítorí bẹ́ẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ ló dé tó bọ́ wá sí Nàìjíríà. Káì níbi inú rí. Oore níwọ̀n sà. Àwọn mọ̀lẹ́bí òun tó ń jìyà òun fẹ́ ràn wọ́n lọ́wọ́. Bẹ́ẹ̀ni o mo fi sọ wípé ẹlòmíì ojú kọ́ ojú lórí kì í ṣọ̀rẹ́ ṣẹ́gun wíṣà ojú lọ́pọ̀lọpọ̀ èèyàn rí kì í ṣọ̀rẹ́ bẹ́ẹ̀ sì ni ẹlòmíì ṣọ́ọ̀ṣì lórí kì í ṣe kírísítẹ́nì kì í ṣe onígbàgbọ́ mo dẹ̀ máa ń sọ fún wọn kírísítẹ́nì dúró àwọn táwọn ń pè ní onígbàgbọ́ wọn dúró wọn ò jọra wọn bìlíbà lè gbé ọ̀rọ̀ Ọlọ́run ó gbé sórí kìrìsìtẹ́nì jẹ́ kárí mi mọ́ wọn onígbàgbọ́ á gbàgbọ́ pé bàbá yìí mo gbà ọ́ gbọ́ tèmi á sì ṣe ṣe ṣùgbọ́n nínú wa inú rẹ̀ ń gbà mí èèyàn máa jẹ̀bi láyé so ṣọ́ra ṣe ilẹ̀ ń yọ̀ ṣùgbọ́n máa tọ́ àwọn èèyàn ká máa bá ẹ ṣìnà wọ́n máa ń ṣìnà fáwọn èèyàn ọlọ́run wọn pé báyọ̀ ṣìnà. Ibi tí wàhálà wa wà nù. Ẹ wo rú wòlíì tí ẹ sọ pé ọmọ ìjọ kan tó wá bá yín. Bẹ́ẹ̀ni. Tí ẹ̀mí wa mú yín rí wípé wòlíì ẹ̀ ló dé. Bẹ́ẹ̀ni. Ṣé bí ó bá solution lọ sọ́dọ̀ wòlíì. Bẹ́ẹ̀ni. Wàá rójútùú wọ́n tún fi kún ni. Ṣé bàbá ṣé ní tó jẹ́ kó rí bẹ́ẹ̀ ni wípé lóòótọ́ lọ ṣìnà ó béèrè ọ̀nà pé báwo ni ọ̀nà yá ṣe yá lọ́dọ̀ wòlíì tàn mọ́lẹ̀ sí nǹkan báyìí ló máa ṣe ohun tó fa wòlíì tó fi dìkún ẹrù ẹ̀ ọ̀nà méjì ni o àkọ́kọ́ ṣé rí wòlíì tó bá ti ní àgbèrè ìkà náà máa ń ṣe àbí tí wòlíì bá ti lójú kòkòrò owó ìkà ló máa ń ṣe torí á fẹ́ wò ó pé bó ìgbà míì wọ́n lè ẹni tó wájú kòkòrò ìyá ìlú máa fẹ́ jẹ ìyá ìjọ ọ bàbá ìjọ kò ní fẹ́ kó o bọ́ lójú ọ̀pá kó o ti rẹ́ran he ló máa wí àwa fọgbọ́n yẹn á fi dè mọ́lẹ̀. Ó ṣèlérí tó wá dámájẹ̀mú o. Ó bá ń dámájẹ̀mú. Bọ́lọ̀ ń dámájẹ̀mú. So mo wá fi sọ́wọ́n yẹn pé tó bá wá fẹ́ bá wòlíì pàdé má dámájẹ̀mú fún un. Májẹ̀mú tó sọ fún wòlíì ló máa padà wá fi ṣẹ́ níbí o. Bàbá mo máa kọ́ church yín láàrin 3 days tí Ọlọ́run bá ṣe yẹn látọ̀dọ̀ yín. Má dá májẹ̀mú pẹ̀lú wọn. Bàbá mo ṣàgbàgbọ́ pé tọ́lọ́run bá ti ṣe tọ́lọ́run bá fún mi lágbára má ṣe. Bí bẹ́ẹ̀ kọ́ ṣe rí májẹ̀mú tó bá wòlíì dá tó òun ṣe wòlíì ibi nípàdúrà ẹ ti gbà. Ìgbàgbọ́ wòlíì àwọn mo ti ṣiṣẹ́ fún. Ó ti ṣiṣẹ́ fún àdúrà ẹ ti gbà nìyẹn pé ó ti lọ rèé san níbì míì ó wá ní pé ọgbọ́n tiẹ̀ jẹ́ nǹkan ẹ̀ lọ́gbọ́n. Wòlíì tó bá wá ní òye tí ó bá gbé nǹkan ránṣẹ́ sí èèyàn tí ò bá jẹ́ wàá mà tí wọ́n máa ń ba iṣẹ́ jẹ́ ní ojú òfurufú. Tí nǹkan yẹn ò bá ṣiṣẹ́ wàá mà. Ó lè má mọ̀. Ó máa mà sẹ́ẹ̀. Tí òyìn ò bá pè láti sọ pé ẹ wò. Kò ní ìkó pé tó bá ti pè ẹgbẹ́ wòlíì tó gbọ́n ni a ní ókè mo ti gbọ́ akọ̀tẹ̀ alọ́tọ̀ olúwa ṣe lóòótọ́ ni wọ́n á sọ pé wọ́n ti bàjẹ́ débẹ̀ torí títọ̀ ni mímọ̀ tó bá ti tọ́ wà á máa tó ṣẹlẹ̀ ẹ lọ́dún kẹjẹ ilé ìgbà tó bá pè o lè fúnra ẹ pé ẹ lọ́sà ènìyàn lè ṣiṣẹ́ lọ́wọ́ yín o bó lẹ́sẹ̀ mà ẹ má wọrí àtúnṣe ni bó lẹ́sẹ̀ mà sà èmi a máa ṣe fáwọn èèyàn bẹ́ẹ̀ àwọn kan ti wá láti wọ́n gbé lọ láti bí ni wọ́n ti gbé wọn fúnra wọn gbé láti Nàìjíríà láti lóyìnbó wá gbé ni wọ́n lè ṣe dánwò mo dé padà mo ní sà ó ti bàjẹ́ nǹkan tó ẹ gbé lọ yẹn wọ́n ní ha ọ wòlíì mo nọ́tìsì bẹ́ẹ̀ pé ìgbà tó ń lò orí ń fọ́ ọmọdé ẹ̀yìn kà máa ń wẹ ń tẹ́ ẹ̀ ń wẹ̀ yẹn lásán ní ẹ̀ka ń wẹ̀ yẹn lásán ní òṣìṣẹ́ mà ó ní ha bó láyé ṣe mo ló ti yé mi èmi ò wá pa àlèlè lórí ìwọ̀n àtúngbé ránṣẹ́ sí yín àwa ṣiṣẹ́ ó ní bọ́ọ̀d ó lóun ṣáà ń funra pé kíní ò ṣiṣẹ́ mo ní kò lè ṣiṣẹ́ torí ọkọ̀ tẹ̀sí ẹ̀ ń bí
ó ṣiṣẹ́ fún kó tó lọ òun lọ́ọ̀jì ni ó ṣiṣẹ́ fún gbàtọ́ wá ṣiṣẹ́ fún kí ni ìgbéra inú ẹ̀ ti dùn ó gbé lọ nígbà tó wá dán wa lọ bá mo ní èmi gan tí wọ́n ti kó tó dáwọn ni mo ti rí bí má wọ́ọ̀rì jẹ́ ń pa ilé kí wọ́n gbé tó ránṣẹ́ sí ọba ọgbà àwọn oníkò iṣẹ́ bíi tẹ̀yìn yẹn náà ló ti sùn mà kò ní ìdọ̀tí bara jẹ́ mo mọ tí màá ṣe ló pé kí ni àwọn àgbàlagbà tó bàjẹ́ àwọn náà ló ti fi jígí mánítọ̀ ẹ̀ ṣùgbọ́n àwa wá ṣe kí ni wọn ò wá ní rí ó sì débẹ̀. So nígbà míì kí ni máa mú ó máa ń sọ alábìkú di olóògùn ó máa ń sọ olóògùn dèké abáńṣe máa ń sọ olóògùn dèké. Ṣùgbọ́n tá a bá wà tó pé kí ni yóò dún ẹ̀jẹ̀ àtúnṣe Yorùbá níbi náà bá tán lásán ni ẹ̀jẹ̀ ń tán lè kánná ṣàwọn pé ìgbìyànjú kan kò tó continue ni continuity ilé ayé then problem táwọn èèyàn ní pé mi ò ṣiṣẹ́ kan fún yàn no mi lè ṣe iṣẹ́ kan ò tó ṣe no ṣe méjì ṣe mẹ́ta ṣe márùn-ún nígbà tó bá lọ gbogbo ẹ̀ ìdájọ́ pé ó máa ṣiṣẹ́ torí iṣẹ́ kan tó gbé lọ́wọ́ yẹn sà òun ló sì dúró lé lórí bẹ́ẹ̀ bóyá wọ́n ti bà kí ní jẹ́. ẹni tí ò bá lówó ò ní lè ṣe. ẹni tó bá lówó wàá jókòó lẹ́jọ́ tó bá tọ́nà wọn fi sí torí àròwó sẹ́bùn kò ń jẹ́ kún dọ́là ó bá pè mí sí sọ wọn pé ó sì náà torí ìyìn lè ṣẹ́ nítorí nípasẹ̀ orí bí a pé mo kàrà jẹ́ kíkà ro ogun olólè máa jà báyẹn o no ẹ á béèrè ọ̀nà kì í sì náà ní o bàbá màmá ẹ ó sì náà nígbà kí ni kò ń ṣe ọjọ́ òbí rẹ mo nílò àtorúkọ rẹ ètò kù èmi ní sọ ní tó wà ń bẹ fún ọ báyìí sì ni kájọ tọ kó bá lè wá pé ẹ kó bá lè pé mi kó má mú mi bó onírọ́ kí mi náà má sì mú ẹ wípé pé ẹni tó ṣèlérí tí ò mú ṣẹ. adúgbò pọ̀ lọ́wọ́ yín ǹjẹ́ ló ní ohunkóhun tí ó tún wà lọ́kàn yín tí ẹ̀mí Ọlọ́run fi sí yín lọ́kàn tó di pa kádì ètò ńlẹ̀ láti bọ àwọn èèyàn gbọ́ kán jàǹfààní nínú ẹ̀. Ó pọ̀ ṣùgbọ́n màá sọ mélòó fún wọn torí ọ̀pọ̀lọpọ̀ mo tẹ̀ dúpẹ́ pé wọ́n máa ń jẹ àǹfààní wọ́n sì ṣe rí pé wọ́n máa ń dúpẹ́ yẹn sà ó máa ń jẹ́ kí inú mi dùn wọ́n ní orí búbu inú dídùn ló máa mú ìyá wa so ó máa ń múnú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá kan wà tá máa tán ṣe tá sì yin Ọlọ́run ìyẹn máa ń tiẹ̀ jẹ́ pé kò sígbà tá ẹ lè kanlẹ̀ kú bàbá kábàáyé mo ní ìdè mọ́ni so ò lè sí lẹ́dọ̀ rẹ jẹ́ ń fún ọ kò sóhun tá a mú wá kò dẹ̀ sí ohun tí a mú lọ nísìnyí tó bá wọ. ó máa sọ ọ̀nà àbáyọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn ṣe rí lóòótọ́ àìsàn tó ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ ní ara tó ń bá wọn jà ó pọ̀ má lọ lo injection fún ọfà kí mo wí sà injection abẹ́rẹ́ kan kìdú ẹ láti torí pé ọfà bá ń ṣe ẹ́ wọ́n ń tọ àwọn onímọ̀ lọ ni jẹ́kí fún ẹ ní akórọ́fà bíi méjì bíi mẹ́ta tó lè ṣe lọ́dọ̀ rẹ̀ tó náà bá jẹ́ kó rí ṣe wá akítọ́lá kan àti èédú inú àrò tí yóò kò dọbẹ̀nù ní o èsè gáàsì èsè sàkó o èédú olójú mẹ́ta àrò olójú mẹ́ta ẹ mú ẹ lọ èédú yẹn bíi powder dáadáa ẹ jẹ́ kó mú dáadáa kẹ́ fi àjọ kẹ́ fi ṣe ẹ wá mú àríwé akítọ́lá yẹn ẹ gbó ẹ da omi yẹn sí ẹ wá lọ da àdé àyàn tí ò kì í sùn ẹ dà á sí ẹ mix papọ̀ ẹ gbé pamọ́ sínú ilé ẹ ra máa fi ṣíbí mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí nǹkan bá ń rìn ní ara rẹ àbí yálà o jẹun ojú oorun yálà o rí i pé àwọn kan wọ́n ń bá ọ jìjà kadì lójú ń lọ lò ẹlẹ́ẹ̀kẹta ni wípé mo tẹ̀lé bẹ́ẹ̀ tán gbé wáyé tí mo lò fún náà máa sọ fún ẹ lọ́nà tá a mú wáyé lọ́nà tó máa mú lọ àti adókùtì náà ti wá síbí wọ́n gbé wọn wá nítorí pé ọfà yẹn ti pọ̀ jù lára wọn wàá lọ wá wọ́n pe kinní kan ní ewé ọ̀dúndún asòdìdẹ̀rọ̀ wàá wá lọ tó bá ti rí ọ̀dún náà asòdìdẹ̀rọ̀ yan wàá wá àdí àyàn tí ò kì í sùn àdí àyàn tí ò kì í sùn ni o ọ̀dínú asòdìdẹ̀rọ̀ yìí ó máa padà sọ́dẹ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ni wàá wá fẹ́ ìgbín tó gbẹnu tó gbó káká tó gbó dáadáa bóyá méjì àbí mẹ́ta torí omi ẹ̀ ló nílò wàá wá da omi ẹ̀ sínú kọ́ọ̀pù wàá wá mú ewé ọ̀dúndún yìí ẹ̀ẹ́gùn dáadáa kó ló bá tó ló máa ń lómi dáadáa ó dàbí ewé ẹ̀bùn dání ẹ wá fún omi ẹ̀ jáde ẹ wá mísẹ̀ mọ́ ewé ẹ mísẹ̀ mọ́ omi ìgbín yìí ẹ wá dà sínú àdín àyàn tí ò kì í sùn bàbá bẹ́ẹ̀ bá lò ó kí mi ò sọ àṣírí táwọn ọ̀pọ̀lọpọ̀ wòlíì fi ń jẹun o ṣùgbọ́n mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ Yorùbá mọ̀ wípé agbára ń bẹ nílẹ̀ Yorùbá ẹ̀sà tó o bá lò mi ò mọ bí ọfà yẹn ṣe lè kó níra wọn máa tú ẹ sílẹ̀ ara tù ẹ́ mo ti ṣe fẹ́ nìkan lẹ́nu ọjọ́ mẹ́ta nígbà tó rí mi lánàá ṣe ló dì mọ́ mi nílùú tàwa yìí wọn kà nígbà máa ẹ kà fi ṣeré wò bí eré bí àwọn àdàmọ́dé gbé fún ó dẹ̀ lò ó kódà gbé sínú ilé torí ọmọ torí aya torí ìwọ fúnra ẹ
torí pé kí ni ó ní ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó fọ́ èpò sí àlìkámà ó sì bá tirẹ̀ lọ ó ní mọ̀ pé ní ojú ọ̀nà ti ta lọ́fà o ò dẹ̀ mọ̀ ìkan lè máa rìn lórí ẹ tí kẹ bá wá rìn lórí ẹ ọṣẹ wàá lo ọṣẹ ẹ wàá lo aporó ẹ kó o tó lè bọnú ẹ ẹni tí nǹkan bá rìn lórí ẹ bó ṣe lè ṣe nǹkan tó máa ń dùn mí pé àwọn tó wà lókè tó wọn ò ní lè ṣe torí ká tó rí owó àdó ní báyìí ẹ lè rí ní Nàìjíríà ní ìlú lọ títù ẹ lè rí tó àbẹ̀wé Akíntọ́lá àbẹ ẹ lè rí àbáyín ṣe náà àbí èdò now ẹni tó bá wà ní asthma ó lè ní solution asthma ikọ́ sèmi àmì now intẹ́ẹ̀sì yìí ọbẹ̀ lẹ́ máa jẹ o má jẹ́ kí n tàn yín pé wọ́n ti wọ́n lo nǹkan kò lè ṣiṣẹ́ ẹ sì jẹ ẹ̀kọ́ eléwé pẹ̀lú lẹ́ẹ̀fì jọbẹ̀ ọbẹ̀ ẹ̀ sì ta dáadáa á bá yín sí á sì gbìyànjú ẹni ṣùgbọ́n ata àjọsí máa pọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ yóò ta gan nìyẹn yóò ta o tó o bá wá jẹ tán lọ́jọ́ kejì títí àjẹjì láyé kò tún lè ṣe é mọ́ yálà wọ́n fi ṣe é ni yálà ojogun bá ni yálà bó ṣe wà náà ẹ̀jẹ̀ rẹ ni ó máa fẹ́lẹ̀. ata àjọsìn bẹ́ẹ̀ ni a máa ń bí àwọn kan a máa ń pè Yorùbá máa ń pè wọ́n ní lákìrìbọ̀tò wọn ò ń lójú ara lójú abẹ́ wọn ò ń lójú abẹ́ lójú awẹ́ ohun tó lè lànà fún wọn máa sọ díẹ̀ fún yín máa kọ́ sọ yọ̀kan fún yín tó o bá lò ó láàrin wákàtí a ṣe fúnra ẹ̀ tó o bá ti wá rẹ́jẹ̀ stop ẹ̀ tó o bá sì ń lò ó lọ ó léwu ojú ara rẹ̀ á tóbi o. wọ́n máa lọ tóbi jù. so ó máa ṣiṣẹ́ tó ní agbára kí ló ń lò ọmọ ìyá mi lọ wá ìsáwùrú. ẹ máa jẹ yín létí odò ńgbà yẹn. lọ wá ìsáwùrú tó o bá ti rí ìsáwùrú bá mi wá kán bílẹ̀là kékeré díẹ̀ má yọ ojú báyìí lọ tíntín ni o bá mi wá wàá wá tí èpo ọ̀bọ̀ tá a mọ̀ sí èpo ọ̀run epo ẹ̀rún wàá tì í bọ̀ náà wàá jẹ́ kó jó kó da ìdídú torí pé ìdí tó wà fi ó yẹ kó o lò direct ni ṣùgbọ́n ó wà chemicalize oníkẹ́míkà ló lè pa ọ́ ó lè pààyàn ṣùgbọ́n tó o bá ti wá jò yẹn ó ti gbogbo àwọn oró tó lè fi pààyàn lára yẹn ó ti pa wàá wáṣẹ̀ wàá lò ìyẹn èdú ẹ̀ wàá wá lọ bíi powder dáadáa bá mi wá eérú inú àrò èsèrú tọparun tẹ́yìn sọ eérú ojú àrò ẹ bá mi wá ẹ bá ti wá mi ẹ mú díẹ̀ mbẹ kékeré ni má jẹ́ ó pọ̀ òjèrè epo ló kù òjèrè epo bá mi mú ṣé ẹ wá rí ìsáwùrú yìí ẹ fi àwọn tí tẹ́ bá ti lọ ẹ dín ọbẹ̀ yẹn jẹ ni ọjọ́ kìíní ṣe bẹ́ẹ̀ ọjọ́ kejì ṣe bẹ́ẹ̀ kò láta. sáwùrú ní dàbí ẹran. ó dàbí ẹran bí ìgbín ló ṣe rí. ó ní dàbí ẹran náà. ẹyọ kan ni ó kí ni ẹ wàá lọ papọ̀ ẹ wàá sè é tẹ́ bá ti wá sè é epo tí mo sọ òjèrè ńlẹ fi sí má fi yọ̀ sí o má fata sí ẹ sè é dáadáa tó bá ti wá sè é wàá wá jẹ ẹsẹ̀ rẹ ò gbọ́dọ̀ kánlẹ̀ tó bá ti wá jẹ jọ olùfẹ́ tó o bá ti jẹ lọ́jọ́ kìíní wàá rí ẹ̀jẹ̀ láàrin hours má jẹ mọ́ o tó bá ti wá rẹ́jẹ̀ má jẹ mọ́ o torí ó le ẹlòmíràn wọn ń dùn mọ́ ni ó lè lọ jẹ léraléra ipa ò ní ká overdose ló lò ẹ̀ẹ̀kan ti tó ẹ̀ẹ̀kan yẹn dẹ̀ ti parí nìyẹn tó bá yẹ ti lò lò kó lórí ẹ̀ o ti bọ́ nìyẹn. ọkùnrin tí nǹkan rẹ̀ kò ṣe kí ni kò ṣiṣẹ́ màá lè sọ ẹni tí ò rí nǹkan oṣù rẹ̀ mọ́ bí láti dání dúró. now ẹni tí nǹkan ọmọkùnrin ò ṣiṣẹ́ wọ́n ń pẹja kan ní ẹja olójijì òjijì báyìí ló máa ń sọ́ọ̀kì yẹn bá mi gẹ̀ẹ́tì ẹ̀ Oǹdó nílùú wa ń bí a máa ń pe ọbẹ̀ kan ní ọbẹ̀ òwò lódò la máa ń pè ní ìmọ̀ lílo tá máa ń pè o a máa ṣe ọbẹ̀ yẹn fún ẹni wàá wá jẹ ó lágùnmu o ó ní àgúnmu ẹ̀ ó sì lọ́ṣẹ̀ tó ẹlòmíì ò lè jẹ ọbẹ̀ yẹn. ẹ̀fọ́ ewé náà nàbí sí. ewé náà máa fi ṣe. ẹ̀fọ́ ṣé ti mọ dúdú báyìí. ṣe ọbẹ̀ yẹn máa dídùn. èdè òṣùn nígbà nínú. àgbánínú ọbẹ̀ ìlú wa nù ọbẹ̀ ìlú wa tó dáa tá máa fi ń jẹ yán máa fi ń jàkà máa fi ń jẹ kúkúrú ọbẹ̀ ìlú wa nù àfi ń jẹ̀bà lóńdó gbogbo nìṣe lọ́bẹ̀ yóò ń fọnú yẹn máa ń fọnú ni. so eléyìí ẹja òdìdí yìí ẹ mú ẹ lò odidi gbogbo tó ń bẹ nínú ataare gbogbo má jẹ́ ó bọ́ sọnù o kó ba lè ṣiṣẹ́ gbogbo hóró náà ataare ẹ lọ dáadáa ẹ bá ti wá lọ ẹ aya odidi yẹn ó lè jẹ gbígbẹ ó lè jẹ tútù lọ́nà bá jẹ́ kó tútù kẹ̀ ò lè sábà má rí ṣùgbọ́n gbígbẹ yìí la máa sábà ń ríra ẹ lọ tẹ bá wá fi lọ ẹ lọ ẹja yẹn mọ́ ataare yẹn
bó jẹ́ ẹja tútù náà ni wọ́n á blend díẹ̀. tó bá jẹ́ ẹja tútù ẹ lè fi sí kẹ́ máa jẹ nínú bí ẹja bọ̀ pé ẹja kìíní yẹn ẹ lọ mọ tó bá jẹ́ gbígbẹ ẹ wàá fi sin ìgbín tó bá gbónu. wọ́n ṣàfi lè fi blender lọ àbí dandan ni kó jọ̀wọ́. ẹ lè tó bá wù ní tó bá wù ẹ wàá fi sin ìgbín tó bá gbẹnu jẹ fepo díẹ̀ sí yọ sí ẹ wá jẹ kó gbẹ ẹ wá jẹ. ó máa dùn gan ni o. ẹ fepo díẹ̀ sí tẹ́ bá ti wá jẹ tẹ́ bá jẹ ọṣẹ rẹ̀. very nutritional ok mo gbẹ. ọṣẹ rẹ̀ ẹ bá ti fẹ́ mú ọṣẹ rẹ̀ ṣe rí tí ẹ fi ṣe jẹ yẹn ẹ mo sọ̀rọ̀ kan bí àánú Fáláyàn láti sọ pé tí o bá fi atare sẹ́yìn ọ̀pọ̀lọ́ wóró pé tó bá ti fi tó bá tilẹ̀ lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ pé kó lọ mú ọ̀pọ̀lọ́ yẹn ẹ là á láyà ẹ bá odidi atare nínú ẹ̀. mo wá ní pé ó ní nǹkan tá à ń fi atare yẹn ṣe o ṣùgbọ́n n tá à ń fi atare yẹn ṣe pọ̀ ń sọ ilé ìmọ̀ atare inú rẹ̀ yẹn ni kẹ́ lọ rèé bá mi lọ gbogbo ẹ̀ máa ọṣẹ kẹ́ máa fi fọ nǹkan ọmọkùnrin yóò sì jí. káì àṣírí yóò jí o. Níta tún fi atare inú ẹ̀ ń ṣe pọ̀ o. Àwọn a lè fi ṣe fún àwọn àgbàlagbà ká lè fi bẹ̀ wọ́n a lè fi ṣe ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ. Ṣùgbọ́n yóò jí yálà ayé ló mu sọ́dọ̀ yálà ló lu mọ́ olóògùn yẹn olùgbàdí yẹn lẹ́dàra obìnrin yóò jí sà. Obìnrin tí nǹkan oṣù rẹ̀ wá síìsì tí ò dẹ̀ rí mọ́ ọ̀rẹ́ ó sì máa bímọ àǹtí màtírọ̀ra rẹ̀ pin bá mi wá Miss Paris tó bá ti rí Miss Paris ṣé ẹ rí atare tí ń bẹ nínú ọ̀pọ̀lọ́ yìí bóyá ayé ló dá dúró tó jẹ́ orí kan ṣoṣe bóyá ó wà nọ́mà aláṣẹ máa sọ pé nọ́mà tí ní bá mi lọ atare yìí ọkọ̀ mẹ́ta ló wà nínú atare yọ ọkọ̀ kan kó lọ kó dà sínú Miss Paris fi yọ díẹ̀ sí máa kan sí ẹnu tó bá ti tó àkókò tó yẹ kó orí kan oṣù lọ kan sẹ́nu lọ́sẹ̀ yẹn á jáde pẹ̀lú fọ́ọ̀sì ṣùgbọ́n tó bá ti lò ó lẹ́ẹ̀bí méje má lò ó mọ́ torí ó lè máa ṣe kó má stop tí ó bá wá ń lò ó possible kó pe nọ́mbà mi kó má dédọ̀ mi ó ti wá lè ṣì í lò kó wá máa overflow ọ̀rẹ́ lọ wá ewé làpálàpá pupa tó wà ń pẹ̀jẹ̀ yẹn ò stop mọ́ kó wá gbé omi rẹ̀ kó wá omi rẹ̀ jáde jòkó lórí pọtí jẹ́ kí ẹ̀jẹ̀ ara rẹ̀ kanlẹ̀ lórí adáwáì wàá máa rí nǹkan oṣù ẹ ní gbogbo ìgbà tó yẹ sí àjẹ́ ò lè dá dúró mọ́ kò jù báyẹn lọ. ẹ mọ̀ sí òun o nítorí àsìkò tí Yorùbá Sùn rẹ̀ adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Gidi TV tí ẹ̀ ń wo àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan tẹ̀sí ń bá wa pín kiri tó fi ń rìn jìnnà o bẹ́ẹ̀ tí ń wò ó ní mú ìwúrí bá wa táwa fi ń lè tẹ̀síwájú láti máa ṣe sí i tá a fi ń tẹ̀síwájú láti máa padà wá láwọn àgbà mi ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wo àwọn ètò wa o àmọ́ rírì rẹ̀ o láti káde ìtúnlẹ̀ ẹ bá dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ ẹlòmíì lè fẹ́ pe nọ́mbà yín ká mọ̀ sáwọn ẹ bá ń pe nọ́mbà yín fún ọ. Orúkọ tèmi ò tí yí padà wòlíì àti ajínrere AP Adésàn Oyèwòyìn mọ̀ sí bàbá àṣírí ìràwọ̀ orúkọ ìjọ mi ní Ephata Land Prophetic Prayer Ministry International. Nọ́mbà tẹ́ ẹ lè pè mí sí mo ní call line ni o ṣùgbọ́n nọ́mbà yìí ló simple fún gbogbo ènìyàn òun sì ní WhatsApp number bọ̀ gbogbo ẹni tó bá fẹ́ pè mí ẹ pè mí through WhatsApp o ẹ text mi o ẹ call direct èmi mo máa ń gbé pa kò sẹ́ni tó lè gbé because àtòrí àwọn nǹkan wọ̀nyí pọ̀ but tí n bá tí ì gbé message mi adédàá lóhùn 081 31 93 09 60 081 31 93 09 60. Àṣírí ìràwọ̀ tó ìlú Ondo City la kalẹ̀ sí. Mo súre fún yín bó tilẹ̀ wù kí ọ̀tá gbógun tó àbí tí ọ̀tá fẹ́ fara jẹ yín níyà àánú Elédùmarè yóò máa tọ́ yín sọ́nà àánú Elédùmarè yóò sì máa bọ́ yín kọ́dún yìí kó tó parí èmi àti ẹlẹ́rìí kan á sì jọ rógo wa lò Jésù lolúwa. Àmín. Ọlákúnlé Fásùgbà ló kọ mi. Ire o. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú
ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti osconto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. èmi alága ọ̀dà iléeṣẹ́ aládò herbal research center tí a wà nílùú Abẹ́òkúta mò ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa pátá pé ọdún tuntun tá a wà yìí ayọ̀ la máa fi ṣe o. ṣé ká má dára wa gbogbo ògùn kà ń péré ẹ̀ ewé àtegbò pọ́nbélé nìkan ìlà iṣẹ́ o. ẹ máa pe bàbá aládò 08028121088. dúpẹ́jọ́ ó yá dúpẹ́jọ́. ọpẹ́ la mú wá o. ọpẹ́ la mú wá. ọpẹ́ la mú wá. àwa dúpẹ́ fọba tó dá wa sí. ọpẹ́ la mú wá. ọpẹ́ ìyìn ọpẹ́ ògo ọpẹ́ la mú wá o. ọba láyé lọ́run o ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. ọpẹ́ la mú wá. olóore mi o aláàánú mi o mo wá dúpẹ́ òwòrì rẹ̀. ọpẹ́ la mú wá. máàkì o máàkì o máàkì o máàkì. January, February, March, Jamaki. April, May, June, máàkì o. July, August, September, Atiki. October, November, December, káfíńdò. máàkì o máàkì o máàkì o máàkì. ọ̀rẹ́ bó bá ṣe pọ̀ mọ́ ló ká bó jẹ́ jà tàbí tọ́kì. bọ́dún tuntun bá wọlé a ò ní ṣe tàwa lọ́gbẹ̀ wọn. àní bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa. dádì mẹ́mí brọ́dá sisters máa ronú mọ́. àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. irọ́ ni. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. figagbága. pẹ́pẹ́ fúru mọ́tò ìwọ lọ tún ìwọ lọ sí wọ́n ń bọ́ sọ òkú nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o wọn ara rẹ̀. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane sáré. ọlọ́kadà tó ní mọ́tò ló jọ ń díje. bí wọ́n ti tẹ̀síwájú máa ló dọ̀g mo ní mọ́tò. ọlọ́kadà gbéyọ́ lọ́tún gbéyọ́ lọ́sì ó gbẹ̀yìn yó. pẹ́pẹ́ fúru ọlọ́kadà ó la mọ́tò dáadáa. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. figagbága. ẹ̀bùn lórí gbogbo gidi ẹ̀bùn lọ́rọ̀ sísọ fún mi. ẹ̀bùn lórí gbogbo gidi ẹ̀bùn lọ́rọ̀ sísọ fún mi. mo dúpẹ́ ọgbọ́n orí eléyìí tí mo fi ń kéwì MC man bàbá mo jẹ́. Báṣùgbà máa ń rí o. ọ̀tọ̀ tún ní kọ́mẹ́dì tí mo fi ń dẹ́rìn pòṣónú. tí mo fi ń dẹ́rìn pòṣónú. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. figagbága. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. figagbága.
TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé. Níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, tẹ subscribe sí. Yorùbá Gidi.